olóòlù nàgbà kọ sí i wọ́n gbá fóònù ọwọ́ rẹ̀ tó rìkọ́ọ̀dù wọ́n ní ọmọ lọ ńgbà ó délé. ó yẹ ká dúpẹ́ lọ́wọ́ àwọn tó jẹ́ àwọn eléégún yẹn àwọn olóòlù tó gbé lórí dáadé ká dúpẹ́ lọ́wọ́ wọn ni torí pé wọ́n fárábìnrin yẹn ní second chance. ọmọ kan wọ́n pè ń Wasilat wọ́n ní adájà ni ọlọ́run ó wo lóòlù. Wasilat ní àwọn oníṣẹ̀ṣe wọ́n fọ́ọ̀sì òun láti sọ pé ẹ̀jẹ̀ ń dà lára òun sórí Wasilat ò pé ni. tó wà ń bẹ̀ olólùlù tí kọjá ìyẹn fi kọ̀nfàmù wípé àwọn àáfàá yẹn kọ́ ló ti ọ̀rọ̀ bọ́ lẹ́nu wípé wọ́n mọ̀ róòpù ọmọ yìí ni. báyẹn sọ pé tó wáyé pé o lo ọjọ́ méje ọ̀tọ̀ ní nǹkan tí ì bá ṣẹlẹ̀ sí ẹ. mo gba 400,000 lọ́wọ́ rẹ o wọ́n ṣe kìnìún kan fún o justice for kìnìún kan justice for kìnìún kan àṣírí olóòlù ti tú o àṣírí kìnìún kan ti tú o nílẹ̀ àkàrí ni. ẹ̀yin èèyàn ṣe gbọ́ wọn náà gba 400,000 naira in as much tọmọ yẹn sọ pé òun ò rí olóòlù I don't think there should be an issue. jọ tí ẹ̀jẹ̀ ò bá dà lára ẹ tí kankan ò ṣe é o dẹ̀ lọ́kọ̀ ẹ kó 400,000 lẹ̀ pé kán fi ṣe ritual fún ẹ ìyá tó bí ẹ lọ́mọ tó tún fọ́ọ̀sì ìyá ẹ. aláyín ni orí ẹ ò pé náà aláyín ló mu igbó ìgbà tí àlá wà láyé ó mu igbó àwọn bàbá wa kì í mu igbó tẹ́lẹ̀ ọ̀dọ̀ mi náà ti kó gbó wá because ẹ bá wo ìwà tí àlá ń wù tẹ́ bá wo ọ̀rọ̀ tí àlá gan sọ nínú Quran ẹ wò pé ẹni yìí ó ní psychopath ni. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ láìkí ẹ̀ bó bá ṣe ń lọ àwa ò ní jákẹ́tì yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ̀. lórí ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí Wasilat ti ṣe láìpẹ́ yìí ó ní Wasilat ti sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé àwọn nǹkan tí òun sọ nínú fọ́nrán tí àwọn oníṣẹ̀ṣe ní kóun sọ ó ní pé àwọn nǹkan tó ń sọ ń bẹ̀ pátápátá àwọn oníṣẹ̀ṣe náà ní kóun sọ kìíní ọ̀hún ó ní bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ ò dà lára òun tẹ́lẹ̀ àti pẹ̀lú pé òun ò rí olóòlù gan sójú pàtó ó ní ṣùgbọ́n ṣá o tíbí níṣe lòun kàn ya fọ́tò látòrí òkè tóun ṣe fídíò àwọn tí wọ́n jẹ́ àmọ̀tẹ́kùn tí wọ́n wà nísàlẹ̀ ó ní kíní ọ̀hún lòun ṣe ó náà lòun sì jù sí orí ayélujára òun ó ní wọ́n rí o tá wá sí ṣọ́ọ̀bù òun tí wọ́n sì gbóhùn lọ sí police station níbẹ̀ ló ti rojọ́ wípé níṣe ni wọ́n gba 400,000 naira lọ́wọ́ ọkọ òun tí wọ́n sì ní pé kóun wá ṣe ètùtù tí ò ní jẹ́ kóun kú ó lòun mà ṣe kíní ọ̀hún ṣùgbọ́n ṣá o àwọn tán jẹ́ àáfàá àti jáde gbayagbayà wípé níṣe ni àwọn oníṣẹ̀ṣe dọ́gbọ́n gbowó lọ́wọ́ Wasilat wọ́n ní wọ́n gbowó ọ̀hún tó túmọ̀ sí pé nínú ìṣẹ̀ṣe wọ́n ní wọ́n fi kíní ọ̀hún ṣe 419 ní nítorí pé owó tán gbà lọ́wọ́ Wasilat wọ́n ní owó kíná fowó ọ̀hún ṣe débi pé wọ́n wá gba 400,000 naira lọ́wọ́ ẹ̀ níbẹ̀ ni àwọn ẹlẹ́sìn mùsùlùmí kan jáde àwọn oníṣẹ̀ṣe náà wá jáde wípé ẹ ráyé báyìí ẹni tí wọ́n sọ pé wo lóòlù tí wọ́n sì ṣe ètùtù fún kó má bàa kú nínú èyí tí wọ́n sọ wípé tí Wasilat ò bá ṣe kíní ọ̀hún pé kọjọ́ méje ó tó pé Wasilat máa dèrò ọ̀run ni nínú ọ̀rọ̀ ọ̀hún ni wọ́n sọ pé Wasilat ò ní kíje bí ò bá ṣe kíní ọ̀hún ó làwọn oníṣẹ̀ṣe wípé àfi ká ṣètùtù ọ̀hún fún ẹkẹ́mi ẹ̀ ó lè bá a gùn wọ́n ní ohun tí wọ́n mà sí fún Wasilat lélẹ́yìí o wípé Wasilat jẹ́ aláìmoore ẹ̀dá ni wípé kì í ṣerú ẹ̀ ló yẹ kó máa tún lọ sọ ní gbangba wípé àwọn oníṣẹ̀ṣe gbà òun ni ò débi pé wọ́n gba 400,000 naira ó ní ohun ọ̀dẹ̀jẹ̀ lára rárá tẹ́lẹ̀ ó ní tán ní kóun sọ lòun sọ wípé wọ́n ní kóun sọ wípé láti ìgbà tóun ti wo lóòlù lára òun ò ti balẹ̀ mọ́ láti ìgbà yìí sílẹ̀ jẹ́ ti ń dà lára òun wípé torí ẹ̀ ló ń ṣe sáré kàbàkàbà wá sílé olóòlù ìyẹn nílẹ̀ Ìbàdàn láti gbóhùn là onírọ́ pátápátá gbà ní wípé nǹkan kan ò sòun o ọ̀rọ̀ tán ní kóun sọ òun náà lòun sọ òun náà ni màmá mi kan ti wá jáde lórí ẹ̀ ẹni tí gbogbo èèyàn mọ̀ sí òmìnira Yorùbá wọ́n ti jáde lórí kinní ọ̀hún pé ẹ̀ ráyé báyìí ẹni tí wọ́n wò pípé kó o má bàa kú sí wọn tí wọ́n ṣètùtù fún ó ní lẹ́yìn àáfàá wá jáde gbayagbayà láti ní kó máa sọ wípé wọ́n gba 400,000 naira lọ́wọ́ ẹ̀ ìyá yìí tí wá jẹ́ òmìnira Yorùbá ti wá sọ wípé tí wọ́n di Wasilat lójú ńgbà náà ni àbórí Wasilat ò pé nígbà tí wọ́n ní kó san 400,000 naira tí wọ́n tún ní kí màmá ẹ̀ kó wá fárí fún un wọ́n ní kí ló dé tí òkè gbàjarè tíyà ò sọ pé òun lè bá a ṣe kinní ọ̀hún ṣùgbọ́n sáwọ àwọn aláàfáà kan wá lò láti fi ṣe kọ́ńtẹ́ǹtì láti gbógun ti àwọn oníṣẹ̀ṣe wọ́n ìyá yìí wá sọ pé tó bá rí bẹ́ẹ̀ ẹja gbé òun àti ẹni tẹ́ ń pè ní Deborah èyí tí àwọn mùsùlùmí tí wọ́n dáná sọ tí wọ́n sì sọ̀kò pa kágbésẹ́gbẹ̀ ara wọn wọ́n lẹ́ni tá à ń pè ní Deborah yìí ṣebí ni wọ́n sọ pé ó sọ̀rọ̀ sí ànábì tí wọ́n sì mú lápá òkè ọ̀yà ńgbà náà tí wọ́n sì sọ lókùúta pa débi pé wọ́n dáná sun ó sì jóná gúrúgúrú wọ́n ní ká wá fi wé ti Wasilat èyí tí wọ́n sọ pé ó wo lóòlù ṣùgbọ́n gbà táwọn olóòlù gbọ́ wọ́n sáré lọ sílé ẹ̀ láti ṣètùtù fún kó má bàa kú ni àwọn àni nínú ìṣẹ̀ṣe tó jẹ́ ìṣẹ̀ṣe tiwantiwa èyí tí ó rí ẹni tí ó tàbùkù bá ìṣẹ̀ṣe débi pé kinní ọ̀hún lè jákun ẹ̀mí ẹ̀ tí wọ́n wá pè é tí wọ́n tiẹ̀ wá ní kó san 400,000 naira láti fi du okùn ẹ̀mí ẹ̀ àti Deborah tó jẹ́ ṣe wípé wọ́n ló bò àlá tí wọn ò tiẹ̀ bẹ̀sùbẹ̀gbà tí wọn ò fún ní second chance tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ tí wọ́n sọ lókùúta pa tí wọ́n sì dáná sun wọ́n lè wò ní a lè gbàgbọ́ nínú méjèèjì àti pẹ̀lú pé ẹ̀sìn wọn náà ló ṣe ń tó tọ̀nà nínú méjèèjì ìyá òmìnira Yorùbá bínú gan ni o tí wọ́n tutọ́ sókè tán sì fojú gbà á níbẹ̀ láti rí fearless talker tó náà sọ wípé wọ́n ní wọ́n fi kinní ọ̀hún ṣe acting ni ìpìtà wa lọ jẹ́ bẹ́ẹ̀ ni àwọn olóòlù ìlú Ìbàdàn ni wọ́n sọ wípé kí Wasilat pé kó sọ tó sọ síta yìí ó ní kinní ọ̀hún ò dáa tó ó ní débi pé ó yẹ ká béèrè fún justice fún Wasilat
ọ̀rọ̀ yìí làwọn èèyàn ń gbà bí ẹni gbàgbá ọtí lórí ayélujára o níbi tí àwọn oníṣẹ̀ṣe ti sọ wípé Wasilat ò mọ̀ọ́re ni o wípé oore làwọn sì ṣe fún un ṣùgbọ́n tá a gbọ́ ni pé àwọn aláàfáà náà ti Wasilat nídìí wípé kó tú kinní ọ̀hún sórí ayélujára nítorí pé wọ́n fẹ́ fi tàbùkù ṣẹ̀ṣẹ̀ ni o bẹ́ẹ̀ bá gbàgbé ọmọkùnrin kan wà tí wọ́n ń pè ní MS Baba nínú èyí tó ń tú àwọn àṣírí àwọn mùsùlùmí níbẹ̀ láti gbọ́ pé àwọn mùsùlùmí náà lo ọgbọ́n yìí láti fi tàbùkù ohun tá à ń pè ní ṣẹ̀ṣẹ̀ ni wọ́n á fẹ́ kẹ́ wá lọ gbọ́ làbárẹ̀ kinní ọ̀hún bó ṣe rí Bàbá Kọ́lá olóòtú náà máa sọ̀rọ̀ ń pa ẹ̀ àtàwọn èèyàn kànrìnkànrìn nínú fọ́nrán fídíò tí wọ́n fi hàn wá yìí ibi tẹ́ ti gbọ́ pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ ǹjẹ́ lóòótọ́ ni wọ́n wá sọ̀rọ̀ sí Wasilat lẹ́nu nígbà tó dọ́dọ̀ àwọn olóòlù ǹjẹ́ àwọn aláàfáà gan fi kinní ọ̀hún sí kọ́ńtẹ́ǹtì ni àbí láti gbé àlùkùránì àbí ànábì ga ni bẹ́ẹ̀ ni tàbí bẹ́ẹ̀ kọ́ ẹ jájọ lọ wọnú àwọn fọ́nrán tí wọ́n fi hàn wá yìí ibi tẹ́ ti máa gbádùn kinní ọ̀hún látòkè délẹ̀ bó wá jẹ́gbà àkọ́kọ́ lẹ́yìn wò wá tàbí tẹ̀yìn gbọ́ wa ṣùgbọ́n ò tí ì tẹ subscribe button síbẹ̀ àwa ń bẹ̀ ní bá wa tẹ̀ sójú ẹ bá wa dọ̀rẹ́ ká náà ó sì bá yín dọ̀rẹ́ ẹ wá mú gbàgbé o láì takò pélébé kan tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ kúrò ní ọmọ ara yín létí nígbàkúgbà tá a bá ti wà lórí ètò kí ló ṣẹlẹ̀ sí Wasilat kí ló ní kí Wasilat ó sọ tẹ́ǹtàn ni kò sọ sí bẹ́ẹ̀ ni tàbí bẹ́ẹ̀ kọ́ àwọn aláàfáà tán lọ fọ̀rọ̀ wá lẹ́nu wò sóòótọ́ ni àbírọ́ ni táwọn náà ní kí Wasilat ó sọ tó sọ ni àbí bẹ́ẹ̀ kọ́ ni táwa lè pe Wasilat ní abalaramọ orí jẹ̀bi bẹ́ẹ̀ ni tàbí bẹ́ẹ̀ kọ́ ẹ jẹ́ máa bẹ́tù ọ̀hún bọ̀ ẹ jẹ́ á share rẹ̀ káàkiri social media káwọn èèyàn lè gbọ́ bí tọ́rọ̀ ọ̀hún dé dúró àwọn oníṣẹ̀ṣe gan ti jáde lórí ọ̀rọ̀ ọ̀hún tọ̀ ẹ bá wa tẹ subscribe button síbẹ̀ ẹ tago pélébé tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ kúrò ní ọmọ ara yín létí nígbàkúgbà tá a bá ti wà lórí ètò. kí àwọn muslim tí wọ́n sọ pé o ti kú ẹni tó jẹ́ olórí olóòlù wọ́n jáde wọ́n sọ pé o ti kú interview pé o ti kú àwọn muslim ló bẹ̀rẹ̀. ṣé ń gbọ́ ẹni sùúrù ẹ máa continue fídíò yẹn mò ń bọ̀ mo fẹ́ sọ̀rọ̀ ẹ̀yin fámílì olóòlù tẹ́ ẹ lọ mú ọmọ yìí tẹ́ ẹ ṣèwádìí dáadáa tó bá yẹ pé lóòótọ́ ni gbogbo nǹkan tọmọ yìí sọ wípé ẹ ti ọ̀rọ̀ bòun lẹ́nu a jẹ́ pé ìwà tá a ní káwọn èèyàn máa wù òun gan lẹ́yìn gan ń wù gbogbo yín ṣe ya onípìtìpìtì báyìí náà. Deborah ní ilẹ̀ haúsá ó ṣẹ̀ sí òfin sharia wọn ò fún ní chance wọn ò fún Deborah ní any chance wọ́n dáná sun Deborah wọ́n pa. ẹ ti ya wèrè o ẹ mọ̀ pẹ̀tẹ́ ló máa padà mú bọ̀ ni ẹ̀yin èèyàn ṣé ẹ mọ̀dí tí mo fi believe ọmọ yìí tó bá yẹ pé àwọn àáfàá tí wọ́n lọ bẹ̀ yẹn ni wọ́n ti ọ̀rọ̀ bọ́ lẹ́nu ìyẹn táwọn àáfàá yẹn máa ní kó sọ ni wípé òun rí olóòlù nǹkan kan ò dẹ̀ ṣòun yes sir ìyẹn tán máa ní kó sọ nìyẹn so in as much tí ò sọ wípé òun ró olóòlù pé nǹkan kan ò ṣòun ó lóun ò fojú kan olóòlù ó láwọn àmọ̀tẹ́kùn nìkan lòun rí àtàwọn èrò tó wà ń bẹ̀ olólòlù ò tí ì kọjá ìyẹn fi confam wípé àwọn àáfàá yẹn kọ́ ló ti ọ̀rọ̀ bọ́ lẹ́nu wípé wọ́n mọ̀ọ́mọ̀ róòpù ọmọ yìí. wípé ìṣẹ̀ṣe wípé ẹ̀sìn apààyàn ni ǹjẹ́ ó yẹ kó save life ẹ bọ̀bọ̀ tó lọ sí ìdí Agẹmọ wọ́n try láti rescue ẹ̀ náà ṣé ẹnìyẹn normal so irú god ten sí nìyẹn god tí ò normal god torí ẹ ò pé god tó máa ní pé kán lọ dáná sun èèyàn tó bá bú sọ̀rọ̀ sí Muhammadu internet lọ́nà fọ̀gọ́ ẹ jẹ́ kí n wá rí fídíò Deborah tí wọ́n mú tí wọ́n dáná sun tèfètèfè tí wọ́n mú dẹ̀ ọmọ yẹn wọ́n ṣe dáná sun. ọmọ èké bú òkò ó bojú ẹ̀yìn ọjọ́ wọn bá bú olúwere kí pa wọ́n o ó délé ìkòkò gbómi gbẹ̀yìn mọ́ ọmọ kan wọ́n pè ń Wasilat ọba wọṣọ bí ọkùnrin wọ́n ní adẹ́jà ni ọlọ́run ó wo lóòlù ó dírẹ́sì bí ọkùnrin ó dé fìlà ó ṣe gbogbo ẹ̀ ó tún wá mú fóònù ó fi ń rìkọ́ọ̀dù olóòlù àsámọ́ bólóòlù ṣe rí i wọ́n ní lolóòlù ń tọ̀dọ̀ rẹ̀ bọ̀ wípé ọ̀gbọ́rùn olóòlù ń nàgbà kọ sí i wọ́n gbá fóònù ọwọ́ rẹ̀ tó rìkọ́ọ̀dù wọ́n ní ọmọ lọ ńgbà ó délé bó o lọ jẹ́ lọ́ba ní ẹgbàún báyìí kàṣá báyìí ṣàwòdì àwọn aráalé rẹ̀ sì mọ̀ pé kò lè kíje ní ẹ bá gbé òdìlé olóòlù ẹ dákun ẹ mọ́jì ó kú ẹ gbà wá ọmọ èké ló ṣe o wọ́n sátá lójì pé kọ́ lọ rẹran kọ́ lọ ra gbogbo nǹkan wa wọ́n kó kara wọn gbé bọ́ lọ́rùn ẹ̀sìn tó fẹ́ folóòlù ṣe òun lọ́sẹ̀ sí ń ta gbangba wọ́n fá orí rẹ̀ wọ́n já òhò ìwádìí ń lọ lẹ́kùnrẹ́rẹ́ lórí ẹ o gbogbo tí wọn bá pè léèwọ̀ láyé kéèyàn mọ̀mọ́ dùbò ẹ̀. yes sir nígbà tí nǹkan kò ti ṣe ọmọ yẹn because according to her tó yẹ kí bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ rí according to her ó ní nǹkan kò ṣe òun ó ní gbogbo nǹkan tóun sọ pátá ó náà ti bọ̀ òun lẹ́nu ni ẹ̀yin fámílì olóòlù in as much tí nǹkan ò ṣe ọmọ yẹn ó yẹ kẹ́ ẹ fi confam pé ọmọ yìí ò rí olóòlù but tó bá yẹ wípé lóòótọ́ ni gbogbo nǹkan tó sọ rí nínú fídíò yìí I swear to God made me ìyẹn túmọ̀ sí wípé ẹ mọ̀ọ́mọ̀ fẹ́ lu ọmọ yìí as scapegoat ẹ mọ̀ọ́mọ̀ fẹ́ jẹ́ kó dàbí ẹni wípé ẹnìkan rí olóòlù ẹ wá fẹ́ fi mọ̀ọ́mọ̀ bayé ẹ̀ jẹ́ so that everybody máa rò bóyá ọ̀rọ̀ táwọn àfa sọ igbá kan àwo kan ni nobody is disputing the fact
mo ń bá ọmọ play video yẹn fún yẹn o. Nobody is disputing that fact wípé anybody tó bá fojú kan olóòlù pé nǹkan máa ṣe. Sẹ́yìn èèyàn mo rí fídíò lady tí wọ́n sọ pé ó rí olóòlù níbi tí àwọn afá ti lọ interview ẹ̀, and according to the lady yẹn sọ wípé òun ò rí olóòlù. Ó ní kámẹ́rà tí òun ṣe, ó ní wípé àwọn àmọ̀tẹ́kùn àtàwọn kọ̀ọ̀kan ló hàn nínú ẹ̀, ó ní olóòlùgùn ò sí láàrin one time yẹn. Ó lóun dẹ̀ post ẹ̀ sínú TikTok àbí kan láti fi inform àwọn èèyàn wípé ẹ má gba this particular area kọjá o, wípé olóòlù ò ní pẹ́ pabẹ̀ kọjá. Yes sir, àwọn àfáà lè máa dispute fact yẹn, àwọn ò dispute fact yẹn pé ẹ tó bá fojú kan pé nǹkan máa ṣe, ṣùgbọ́n ọmọ yẹn lòun ò fojú kan, nǹkan kan ò dẹ̀ ṣe ọmọ yẹn, ẹ dẹ̀ ti ọ̀rọ̀ bọ́ ọmọ yẹn lẹ́nu, onípìtìpìtì nìyí o, tó wáyé pé bẹ́ẹ̀ lọ̀rọ̀ rí. Ó yá ẹ wo fídíò yìí. láìpẹ́ tẹ́lẹ̀ máa ṣe ó láwọn nǹkan tí mo gbọ́dọ̀ sọ nínú láìpẹ́ tọ́fẹ́ sí. àwọn nǹkan tó wá ní kí n sọ ni wípé ẹ̀jẹ̀ àgbà tí mo ti fojú kan olóòlù ara mi ò balẹ̀ láti sọ ẹ̀ tí mo fi wá sí òde ayé táwọn èèyàn mú mi wá síbẹ̀ níwẹ̀ àwọn náà dẹ̀wà gbé mi ní ṣọ́ọ̀bù mi. wọ́n ní kí n sọ. tó sì rí bẹ́ẹ̀ fún wọn. rárá nǹkan kan ò ṣe mí. wọ́n wá ní pé kí n sọ ẹni ọjọ́ tọ́ọ̀sì tí olóòlù wá sí ládùúgbò orí báyìí mo wà nínú ilé ní òkè bẹ́ẹ̀ nínú ilé ní òkè bí tá a ti kó kú níbẹ̀ ni mo wà bọ̀ nínú yàrá bí tá a wà nẹ́ẹ̀tì wà níbi ojú oúnjẹ òun ibẹ̀ ni mo ti ṣe fídíò mọ́tò àwọn àmọ̀tẹ́kùn àti àwọn èrò tí wọ́n wà ní títí káàkiri pé wọ́n dúró de olóòlù kọjá níbí báyìí pé káwọn èèyàn lè máa sá lọ pé olóòlù Sàrán Atọ́lú ni mo kọ síbi fídíò yẹn pé káwọn èèyàn fídíò àwọn àmọ̀tẹ́kùn tí mo ṣe yẹn mo wá kọ olóòlù Sàrán Atọ́lú síbẹ̀ káwọn èèyàn mọ̀ lè bá gba ọ̀nà bíbá ìwá padà bọ́ mo ṣáà post fídíò yẹn bó ṣe dálẹ́ àwọn èèyàn ní kí n delete àwọn èèyàn mẹ́sẹ̀jì mi ti pẹ̀ fọ́n ní kí n delete àwọn fídíò yẹn pé mo dá ìkẹ́ mo lè delete ẹ̀ lójú ẹsẹ̀ gbẹ̀mí mọ̀ pé wọ́n ti screenshot fídíò yẹn wọ́n ṣáà wá bá mi lọ́jọ́ Friday ní bí ọwọ́ ọ̀sán mo ṣe lọ́wọ́ wọn àwọn Sokoti àtẹnìkan àwọn méjì náà wá wọ́n ní ṣé mi ni mò ń jẹ mi ì sí ní ṣọ́ọ̀bù mo lọ rà lọ sí mo ṣe dé ó dà ìpọ́nà náà di òwe mi ìmọ̀ ẹ̀bẹ̀ gan bí mo ṣe dé ṣọ́ọ̀bù padà ní ẹ̀ka ìjọba tó sọ pé ṣé mo ráwọn tí wọ́n ń wá mi mo náwọn òpó kan yí wọn fẹ́ dúró níbi pọ́ọ̀pù tó wà ní ọ̀kan ọ̀dọ̀ wa wọ́n wá ní kí mi wá lọ bá wọn wọ́n ti bá mi ní ṣọ́ọ̀bù yẹn pé ṣé mi ni mò ń jẹ́ adé láti òkè wọn á ní rẹ̀ wọ́n kẹ́ bẹ̀rẹ̀ sí bí àwọn tó ní mí ṣe pé wọ́n ní bàbá mi kì í ní kà bàbá mi dẹ̀ ti kú ìyẹn ò sí mú bó ṣe wá di wọ́n sàní àwọn gbé mi lọ ní nǹkan kan àwọn tí wọ́n gbé mi bọ̀ ní ìsìn bó ti pa àwọn ọlọ́pàá ní ẹ̀kan wá gbé wọ́n sà àwọn èèyàn sábà mi bẹ̀bẹ̀ nǹkan kan àwọn tó wà lọ́dọ̀ àwọn balógun àdó amúkan wọ́n ní kò sọ́wọ́ mẹ́ káwọn sàgbé mi lọ bó ṣe wá di àwa dé bí ọ̀rẹ́ méjì ní Sokoto sọ pé kọjá káwọn òde ọ̀dọ̀ àwọn eléégún ní òde ajé kọ́mọ gbé mi lọ́dọ̀ àwọn kábíyèsí nǹkan wọ́n sàn pariwo pé Olúbàdàn ní káwọn wá gbé mi Olúbàdàn ní káwọn wá mi rí Olúbàdàn ní káwọn wá mi kì àwọn mi ó sẹ́wọ̀n ẹlẹ́wọ̀n màá sẹ́wọ̀n pé ní tí mo ṣe yí ìwé wọn ni ó jà sí nǹkan kan nítorí èyí sí wẹ̀ Olúbàdàn ló ti lọ́wọ́ sọ́rọ̀ mi nǹkan wọ́n ṣáà mú mi lọ wọ́n mú mi débẹ̀ fún ti ẹ̀kúnlẹ̀ mò ń bẹ́ wọn ní àwọn èèyàn wà mí ní pé wọ́n gbé mi lọ sí police station padà pé àwọn ò dàrú kí mi bó ṣàṣe lọ́jọ́ Saturday wọ́n ní wọ́n kàn wá gba béèlì mi wọ́n dẹ̀ gbà mí wọ́n gbà mí jáde bẹ́ẹ̀ mo sùn dẹ̀mọ́júmọ́ mo sa gúgùn mọ́júmọ́. o sọ agúgùn mọ́júmọ́ bẹ́ẹ̀ni torí pé o ṣe fídíò tó kàn kọ́ pé olóòlù Sàrán Atọ́lú lásán ok kì í dẹ̀ ṣe nínú fídíò yẹn kò sí olóòlù gangan nínú fídíò yẹn. ní ìmọ̀ tó ń jẹ́ lóòlù gan mi rí àwọn èèyàn tó súnmọ́ lóòlù gan bẹ́ẹ̀ àwọn tó dúró káàkiri àtàwọn àmọ̀tẹ́kùn tó wọ́n káàkiri. àwọn àgbáyé náà ń gbọ́ olóòlù gangan nínú fídíò yẹn. ní ìmọ̀ tó ń jẹ́ lóòlù gan mi rí àwọn èèyàn tó súnmọ́ lóòlù gan bẹ́ẹ̀ àwọn tó dúró káàkiri àtàwọn àmọ̀tẹ́kùn tó wọ́n káàkiri. àwọn àgbáyé náà ń gbọ́. bọ́ bó ṣe wá di wọ́n ti gba béèlì mi tán ní wàá sọ wípé àwa bọ́ta mo ti ẹ̀kọ́ bàtà mi dání pé kí n máa wọ́n wá ní ẹyin pé kí n lọ wọnú mọ́tò ibo ni a tún lọ wọ́n sọ pé mò ń lọ sí òjàjẹ́ pé wọ́n fẹ́ ṣe gbòòrò fún mi àwọn èèyàn mi tọ́lẹ̀ tẹ̀lé mi náà àwọn náà tẹ̀lé mi wọ́n ní ká máa lè sùn pátá sáde bẹ́ẹ̀ wọ́n ní káwọn mọ́ mi lọ ra ẹran wọ́n lọ ra aṣọ pupa wọ́n ra bíléèdì torí mọ́ mi yóò bá mi fa irun orí mi nígbà tí wọ́n ṣe gbogbo ẹ̀bọ nǹkan tí wọ́n kàn ní pé kí wọ́n wá gbé ẹran sí mi lọ́rùn wọ́n ní kí n máa gbé nìṣó nídìí ògùn kí n jókòó sórí odó mo sáà dọ̀tẹ̀ mo ṣe bẹ́ẹ̀ mo bọ́ ṣọ mo ṣe gbogbo ẹ̀ bó ṣe wọ́n ṣàṣetán wọ́n wá mú ẹran yẹn wọ́n pa ẹ̀jẹ̀ rẹ̀ wọ́n pa sí kásá ni wọ́n pa orí mi gan-an ti pa orí mi lẹ̀jẹ̀ rẹ̀ tún lé straight wọ́n pa síbẹ̀ wọ́n dẹ̀ dà sí mi lórí wọ́n ṣàṣetán táṣe wá ṣetán tá a wá wọ inú ilé náà wá sọ pé wọ́n fẹ́ ṣe láìfù fún mi kí wọ́n máa ṣe fídíò fún mi wọ́n máa ṣe láìfù bí wọ́n ti ń ṣe kíní yẹn náà àwọn yẹn náà ń ṣe fídíò táwọn yẹn tẹ̀ ṣépè fún mi tán àwọn kọ̀ọ̀kan ń ṣàdúrà àbáwọn gẹ́ẹ̀tì wà bí àwọn ọmọ tẹ́tọ́ àbẹ̀ ìpè làwọn ń ṣe pé kí wèrè gbórí òkè nǹkan wọ́n dẹ̀ ní kí n jó káàkiri ìdí ogun wọn mo ṣáà ṣe gbogbo tán ní kí n ṣe tán ti wá ṣe tán mo ṣáà wọlé wọ́n ní ẹ̀jẹ̀ yẹn gbọ́dọ̀ gbẹ̀mí la péjọ kejì ní kí n tó wẹ̀ àárọ̀ ọjọ́ kejì mo ṣe gbogbo ẹ̀ wọ́n wá ní wọ́n fẹ́ ṣe àwọn nǹkan tó wá ní kí n sọ ni wípé ẹ̀jẹ̀ àgbà tí mo ti fojú kan olóòlù ara mi ò balẹ̀ láti sọ ẹ̀ tí mo fi wá sí òde ayé táwọn èèyàn mú mi wá síbẹ̀ níwẹ̀ àwọn náà dẹ̀ wà gbé mi ní ṣọ́ọ̀bù mi wọ́n ní kí n sọ tó sì rí bẹ́ẹ̀ fún wọn. rárá nǹkan kan ò ṣe mí wọ́n wá ní pé kí n sọ bẹ́ẹ̀ pé ẹ̀jẹ̀ ń dà lára mi pé àgbà mo fi ẹ̀jẹ̀ létí àti ìdí èmi ò dẹ̀ rẹ̀ jẹ́ kankan mi ò fi kankan sára kódà mi pírẹ̀dù gò tí ì dè mi ì ṣe
mo sá sọ gbọ́tán ní kí n sọ gbogbo ẹ̀ pátápátá ó ti ní kí n sọ pé ara mi ò yá ara mi ò balẹ̀ nǹkan kan gbogbo ẹ̀ ni mo sọ wọ́n dẹ̀ ní pé nǹkan táwọn fẹ́ ṣe ti tán pé àwọn èèyàn mi ni wọ́n lọ bọ́ ṣe wá ṣe tán náà wá pé dádì wa àti ọkọ mi wọlé ìyẹn sábìnú jáde ó yá ó ní wọ́n sí pé nǹkan kan bú òun pé ìgbà tó wù ní kán bá wọn reduce owó tán fẹ́ gbà lẹ́yìn ìgbà tára ogun nǹkan tán ní kára wọ́n sì wá gba 400,000 lọ́wọ́ ọkọ mi ó ṣe transfer yẹn fún wọn láti opay ni receipt ẹ̀ wà lórí fóònù ẹ̀ wọ́n gba 400,000 lọ́wọ́ ẹ̀. owó bẹ́ẹ̀lì nìyẹn o. rárá náà ni owó bẹ́ẹ̀lì olóòlù náà ni ó ti yé mi. ní àwọn ọlọ́pàá gba ti lọ́tọ̀ àwọn náà ṣe wá. ìtumọ̀ sọ yé mi sẹ́ owó bẹ́ẹ̀lì ni olóòlù. àwọn sáà wọ́n gba 400,000 wọ́n gba 400,000 ní ọwọ́ ọkọ mi tó ṣe fún wọn ní transfer. ṣé ń gbọ́ ẹni sùúrù ẹ máa continue fídíò yẹn mò ń bọ̀ mo fẹ́ sọ̀rọ̀ ẹ̀yin fámílì olóòlù tẹ́ ẹ lọ mú ọmọ yìí tẹ́ ẹ ṣèwádìí dáadáa tó bá yẹ pé lóòótọ́ ni gbogbo nǹkan tọmọ yìí sọ wípé ẹ ti ọ̀rọ̀ bòun lẹ́nu a jẹ́ pé ìwà tá a ní káwọn èèyàn máa wù òun gan lẹ́yìn gan ń wù gbogbo yín ṣe ya onípìtìpìtì báyìí ná lẹ́yìn tá à ń pọ́nlé nígbà tẹ́ ẹ ti rẹ́nì kankan tó rí olóòlù dandan wá ni pé kẹ́ ẹ wá mú scapegoat jáde by force by fire torí pé ẹ fẹ́ prove kankan ẹ ṣe ní sùúrù dìgbà tẹ́nìkan bá máa ró lóòlù lẹ́yìn tá à ń pọ́nlé ẹ rí pé ẹ ti tẹ́ báyìí tọ́yẹ́kẹ́ bẹ́ẹ̀ ni gbogbo nǹkan tọmọ yìí sọ torí o ẹ rí pé ẹ ti tẹ́ and I will also put it to that lady ẹjọ́ tó bá ní family tó wà ní net let them sue that family of olóòlù àwọn gbogbo àwọn tí wọ́n arrest ẹ̀ yẹn let them sue them to court owó tó sọ pé wọ́n gbà lọ́wọ́ òun please for goodness sake ẹ bá gba owó yẹn padà this is rubbish ẹ ti ya wèrè o ẹ mọ̀ pẹ̀tẹ̀ ló máa padà mú bọ̀ ni ẹ̀yin èèyàn ṣé ẹ mọ̀ di tí mo fi believe ọmọ yìí tó bá yẹ pé àwọn àáfàá tí wọ́n lọ bẹ̀ yẹn ni wọ́n ti ọ̀rọ̀ bọ́ lẹ́nu ìyẹn táwọn àáfàá yẹn máa ní kó sọ ni wípé òun rí olóòlù nǹkan kò dẹ̀ ṣòun yes sir ìyẹn tán máa ní kó sọ nìyẹn so in as much tí ò sọ wípé òun ró olóòlù pé nǹkan kò ṣòun ó lóun ò fojú kan olóòlù ó láwọn àmọ̀tẹ́kùn nìkan lòun rí àtàwọn èrò tó wà ń bẹ̀ ó lólóòlù ò tí ì kọjá ìyẹn fi confirm wípé àwọn àáfàá yẹn kọ́ ló ti ọ̀rọ̀ bọ́ lẹ́nu wípé wọ́n mọ̀ rope ọmọ yìí ni the family of this lady must sue them to court wọ́n rope ẹ̀ ní o. ẹ̀yin èèyàn ṣe é gbọ́ wọ́n náà gba 400,000 naira in as much tọmọ yẹn sọ wípé òun ò rí olóòlù I don't think there should be an issue. èyí kálukú nínú first video tí mo kọ́kọ́ ṣe lórí àáfàá tó pe Ìbàdàn nílùú àwọn àáfàá yẹn kí mo sọ mo ní wípé respect their own tradition àní pé kí ni ìṣẹ̀ṣe ò kí ń ṣe ẹ̀sìn kan tí mo sọ nìyẹn mo ní kí kálukú respect ara wọn respect yourself ni ṣùgbọ́n ní ìsinmi àyè ẹ̀yin gan ò fẹ́ respect ara yín tó wáyé pé bẹ́ẹ̀ ni gbogbo nǹkan tọmọ yìí sọ ẹ kòkù ẹ ti tẹ́ oh God how I wish this girl can sue them to court I swear to God who made me this should not be the end of the topic no this should not be the end of the topic at all ẹ fẹ́ jẹ́ káwọn èèyàn mọ̀ òun lè ṣàfihàn lọ wá scapegoat ọmọ ní nǹkan kò ṣe òun ọmọ lòun ò ró lóòlù iná àsìmọ̀ ṣe bẹ́ẹ̀ yín sọ wípé ẹni tó bá ró lóòlù pé nǹkan máa ṣe àbí iná àsìmọ̀ ṣe ti wá rí pé nǹkan ò ṣe kí ló dáa dé tẹ ìyẹn fi túmọ̀ sí pé ẹ mọ̀ọ́mọ̀ níṣẹ́ ìkànnì yín o tó yẹ kí bẹ́ẹ̀ ni gbogbo nǹkan tọmọ yìí sọ ìkànnì yín and you all need to be sued and wàláì ẹ ní láti refund ọmọ yẹn nǹkan kò ṣe ọmọ yẹn mo tún sọ sẹ́ẹ̀ tó bá yẹ káwọn àáfàá yẹn ni wọ́n sọ wípé kó sọ gbogbo nǹkan tó sọ yìí ìyẹn táwọn àáfàá máa ní kó sọ ni wípé orí olóòlù nǹkan kò dẹ̀ ṣe é ṣùgbọ́n ọmọ yìí ò sọ bẹ́ẹ̀ o ó lóun ò rí olóòlù so nobody is disputing that fact wípé ẹni tó bá rí olóòlù pé nǹkan máa ṣe é. Yes sir, yes ma. This lady must sue them o. She must sue them. Mi ò mọ̀ bóyá ẹ̀yin tẹ́ jẹ́ family ẹ̀kọ́ kan bóyá wà lẹ́nẹ̀d o. She needs to sue them. 400,000 yẹn they must refund it. Gbogbo owó tó fi ra rituals yẹn àwọn ẹran gbogbo nǹkan tó ṣe yẹn they must refund it. Yes sir. And the most important fact ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ bá mọ̀ nípa deliverance please go and deliver that girl. Wọ́n máa ti incite some things into her. Gbogbo àwọn sacrifices tán ṣe lé lórí yẹn tó tún jẹ́ orí ẹlẹ́dàá ẹ̀ náà pa ẹran lé àyà náà yìí. Yes sir please o ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀ dáadáa if there is one way or the other ẹ lọ bá ṣe deliverance lágbára Ọlọ́run nothing will happen to her. Imagine this rubbish lẹ́yìn olóòlù family tá à ń pọ́n lé ẹ̀rí mo ṣe ń pọ́n yín lé o lè má fi ń sọ fún yín èmi ò rán ya anybody tó wá yẹ kí n sọ̀rọ̀ gbá lórí màá sọ̀rọ̀ gbá ẹ lórí. I'm not biased. Ìwọ tó bá ṣe ń wò pé mo biased ìwọ ló mọ̀ yẹn kò kàn mí. Wò mí, I will say it again. Gbọ́ ẹ̀yin family olóòlù. Tẹ́ ẹ bá mọ̀ pé ẹ fẹ́ clarify ara yín, ẹ̀yin tẹ́ ẹ jẹ́ àgbààgbà nínú family yẹn.
tẹ́ máa mọ̀ pé fẹ́ clarify yín gbogbo àwọn ọmọ tán wá sọ fún yín wípé àwọn ọ̀rẹ́ nìkan tó ṣe fídíò ìgbà kan sí káwọn lọ mú wá ẹ tètè pè wọ́n ẹ tètè ní káwọn ọlọ́pàá wá arrest wọn kán dẹ̀ refund ọmọ yìí kẹ́ẹ̀dẹ̀ apologize lọ́wọ́ ọmọ yìí torí pé kí ni ẹ fẹ́ torí pé ẹ ṣàfẹ́ jẹ́ káwọn èèyàn mọ̀ wípé no olóòlù is powerful you don't need that ẹ nídìí gbogbo yẹn ok now tẹ́ ti wá proof báyìí ẹ̀tẹ́ kọ́lẹ̀ wá padà bábọ̀ nbẹ̀ ìwà ta ní káwọn èèyàn máa wù òun náà lápadà bẹ́yìn náà ń dé báyìí irú ilé ayé wo làwa ń gbé báyìí náà yìí má di wù àwo lélẹ̀ yìí tí mi máa ń dúró lé lórí ni wípé kí kálukú ṣe ẹ̀sìn ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ don't attack anybody ẹ̀yin muslim ẹ ṣe sí yín lọ́tọ̀ ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ̀yin náà ṣe ti yín lọ́tọ̀ christian ẹ̀yin náà ṣe ti yín lọ́tọ̀ gbogbo pé ẹ̀yin forí jana yín yẹn that is what me am against. àárí múvì tí Wasilat àti àwọn àfáà tí wọ́n jọ heart lẹ́nìí kò tẹ́ bá dẹ̀ wo orúkọ gbogbo àwọn àfáà yẹn ẹ rí i pé àwọn Fúlàní ni wọ́n àwọn àjèjì tí wọ́n naturalize àwọn ni so ó possible kó jẹ́ pé àwọn àfáà yẹn ló sponsor Wasilat ó possible nǹkan tí Wasilat ṣe àwọn kan ló kì í láyà pé kó lọ ṣe àwọn Wasilat fẹ́ fi trend ni so ìgbà tí Wasilat máa ṣe interview Wasilat ní àwọn oníṣẹ̀ṣe wọ́n force òun láti sọ pé ẹ̀jẹ̀ ń dà lára òun sórí Wasilat ò pé ni ẹjọ́ tí ẹ̀jẹ̀ ò bá dà lára ẹ tí kankan ò ṣe ẹ́ ó dẹ̀ lọ́kọ̀ ẹ kó 400,000 lẹ̀ pé kàn fi ṣe ritual fún ẹ ìyá tó bí ẹ lọ́mọ tó tún fọ́ọ̀sì ìyá ẹ ó fa irun ẹ kíní tí wọ́n fi sí ẹ lórí ẹ̀jẹ̀ tí wọ́n dà sí ẹ lórí ẹ̀jẹ̀ tí wọ́n fi sí ẹ lórí wọ́n sọ pé wọ́n fi ra ẹ̀mí ẹ padà wípé nǹkan tó fojú rí nǹkan tó ṣe yẹn wọ́n save life ẹ ṣùgbọ́n orí ẹ ò pé yes wọ́n save life ẹ orí ẹ ò pé rárá so wọ́n wá ń lò ẹ fún content Deborah ní ilẹ̀ Haúsá ó ṣẹ̀ tí òfin ṣàríà wọn ò fún ní chance wọn ò fún Deborah ní any chance wọ́n dáná sun Deborah wọ́n pa wọ́n ṣe ni wọ́n ṣe wọ́n dáná sun Deborah wọ́n pa Deborah wọn ò fún ní another opportunity láti ronúpìwàdà ṣùgbọ́n àwọn olóòlù wọ́n save life títí ẹ wọn ò fẹ́ kí kankan ṣe ẹ́ wọ́n ṣe ritual fún ẹ wọ́n ṣe wẹ̀nùmọ́ fún ẹ wọ́n ṣe gbogbo ẹ̀ fún ẹ kó lè gbélé ayé o wá ń jáde o wá ń ṣe fíìmù ṣó rò pé àwọn èèyàn gọ̀ ni àbọ̀yè bàbá mi ṣó rò pé àwọn èèyàn gọ̀ do you think people are fool o rò pé àwọn èèyàn gọ̀ people don't know ipe ta ni o mọ̀ pé mọ̀nà fi kí àwọn Islam ni láti wọ́n stage jẹ́ o dẹ̀ fall fún so tó bá yẹ pé nǹkan kan ò ṣe é màmá ẹ̀ á dẹ̀ máa wẹ̀ màmá ẹ̀ interview tó ṣe ó wà lórí Facebook ìwọ ló fẹ́ nára ẹ sọ pé láti ìgbà tí kinní yẹn ti tẹ̀lẹ̀ sí ẹ ó wà ókè ẹ̀jẹ̀ dẹ̀ ń dà lára ẹ ìgbà tó ń ṣe cleansing fún ẹ tó tún béèrè ìgbà náà sọ pé àti kí ló ṣe ẹ́ but now you came and tell us another thing àwọn àfa wa ń gbé káàkiri because torí àwọn àfa mọ̀ pé ó ti bọ́ lọ́wọ́ ìgbà tó mọ̀ pé kò sí ọ̀kan tó ṣe ẹ́ yẹn kò yẹ kó succumb kò yẹ kó ṣe anything because tó bá jẹ́ lóyìnbó ni wà bá ẹ̀wọ̀n ló you are going to jail wọ́n máa rán ẹlẹ́wọ̀n tó bá jẹ́ lóyìnbó ni wọ́n máa rán ẹlẹ́wọ̀n ni for the fact pé you come to deceive the public but irọ́ ló ń pa tó bá mọ̀ pé nǹkan kò ṣe é ṣe mọ̀ wọ́n ní ọdún ẹ̀lúkú ó ń bọ̀ ní 27th of August kí gbogbo àwọn àfáà tó ń tàn ẹ́ jẹ yẹn ṣebí Ìbàdàn náà wà kí ló dé tí wọ́n ṣe kó àwọn jáde pé kán lọ máa wo lóòlù àwọn àfáà yẹn kí wọ́n lọ wo ẹ̀lúkú káwá wo nǹkan tó máa ṣẹlẹ̀ sí wọn bẹ́ẹ̀ ni ṣe bá mọ ẹni tó lọ sídìí Agẹmọ ní last year ṣe gbogbo alárí àbí gbogbo alákọ́lá ríbi tó gan wọ́n tó gan síbẹ̀ wọ́n ṣẹ̀ gbé lọ tó lọ ṣe tó bá dé pé ìṣẹ̀ṣe fẹ́ máa pààyàn ẹni tó lọ sídìí Agẹmọ yẹn ǹjẹ́ ó yẹ kó sèvù ẹ̀ àbọ̀yè ìyá mi àbọ̀rọ̀ bàbá mi Ayọ̀ Ṣòdì ìyá mi Ajíbọ́lá ẹ káàbọ̀ tó bá jẹ́. wọ́n ní Deborah ó pass exam ní school ní on the 12th of May wọ́n ní ó pass exam ní school ó wá dúpẹ́ lọ́wọ́ Jésù ní WhatsApp group wọ́n ní ó sì fẹ́ nu àbùkù kan ànábì wọ́n ní ó fẹ́ nu àbùkù kan ànábì wọn ò tiẹ̀ rúpẹ́ méjì tòkúta tí igi ni wọ́n fi pa ẹ lójú kò jẹ́ ẹ ń bá Islam lójú jẹ́ ẹ tú Islam ṣe ẹ ń bá Islam lójú jẹ́ ni Ọlọ́run ọ̀rọ̀ ní gbogbo tẹ́ ń ṣe yẹn ẹ fi àwọn ẹlẹ́bọ lẹ́kọ̀ọ́ ṣe tiwọn ẹ fi àwọn Kìrìsìtẹ́nì lẹ́kọ̀ọ́ ṣe tiwọn ẹ̀yin náà ẹ̀kọ́ jùmọ̀ ní ti ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlẹ́bọ tẹ́ ń búlé tẹ́ ń ṣe gbogbo ẹ̀ fún tẹ́ ń búlé tẹ́ ń ṣe gbogbo ẹ̀ fún wọn yẹn ọ̀pọ̀lọpọ̀ wọn ṣì padà bá kírun ọ̀pọ̀lọpọ̀ orúkọ mùsùlùmí ni wọ́n ń jẹ́ mélòó àwọn ọmọ tó wà ní kéwú tó ń kéwú lọ́wọ́ ṣùgbọ́n ìwà burúkú ọwọ́ yìí ìwà òfò tó wà lọ́wọ́ yìí lẹ́sùn wọn láàrin fún sàdébíwá Muhammad lẹ́sùn wọn láàrin fún sọ́lọ́wọ́ Allah ló fi di pé wọ́n ń jó àlùkùránì ni. ó yẹ ká dúpẹ́ lọ́wọ́ àwọn tó jẹ́ àwọn eléégún yẹn àwọn olóòlù tó gbé jáde yẹ ká dúpẹ́ lọ́wọ́ wọn ni torí pé wọ́n fárábìnrin yẹn ní second chance wọn ò fúnra wọn lù ú wọn ò fọ́gi mọ́ lórí wọn ò ṣe kẹ́kàn fún. Deborah kárí pé àwọn ọmọ ìyá wa nú ẹ̀sìn wọ́n fún Deborah ní second chance ó ṣeé ṣe kọ́mọ yẹn ṣì wà lórí ilẹ̀ lẹ́ni ìyẹn ṣe àfojúdi sọ̀rọ̀ nípa àfojúdi yẹn mo gba 400,000 lọ́wọ́ rẹ o wọ́n ṣe kéde kan fún o justice for kéde kan justice for kéde kan àṣírí olóòlù ti tú o àṣírí kéde kan ti tú o nílẹ̀ àkàyè ni
aláyanjú ràn nínú ẹ̀sìn wa ẹ̀sìn Islam ẹ bọ́ síbi ta ló pa Deborah àwọn wo ló pa Deborah ṣé àwọn kírísítẹ́nì ni àbí àwọn oníṣẹ̀ṣe àwọn wo ló pa torí kí ni wọ́n fi pa Deborah ẹ dáhùn béèrè yẹn torí ọ̀pọ̀lọpọ̀ yín arítẹnimọ̀ wí ni yín tó ń da àpá àdìbò tiẹ̀ mọ́lẹ̀ ẹ̀rí ti yín rán àyanjú ràn ẹ̀sìn lẹ́ ń ṣe kiri ẹ̀sìn yóò ká yín lára gbogbo ohun tó lọ́wọ́ bá ní kẹ́ má ṣe lẹ́ ṣe nínú ẹ̀sìn Ọlọ́run ní ẹ má bu ẹ̀sìn ẹlẹ́sìn ẹ má tójú bọ ẹ̀sìn ẹlẹ́sìn ẹ fẹ̀sìn wọn lè kó máa jẹ́ tiwọn kí tí yín máa jẹ́ tiyín náà ṣùgbọ́n àyanjú ràn kò jẹ́ gbádùn àti ìwà ìpánlẹ̀ ohun ti dàǹdùkú tó wà lára yín kò jẹ́ kẹ́ nísìnyí àwọn wo ni wọ́n pa Deborah torí arábìnrin tí wọ́n ní ó lọ ya fídíò olóòlù eégún kan tí wọ́n kéde ẹ̀ wípé yóò jáde nílùú Ìbàdàn eégún yìí jáde fún ọjọ́ mẹ́ta gẹ́gẹ́ bí ìkéde ṣe wá láti ọ̀dọ̀ bàbá wa Olúbàdàn ti ìlú Ìbàdàn kábíyèsí o kọ́lọ́mbà lọ́rẹ̀ mi ọba o so wọ́n ní eégún náà jáde fún ọjọ́ mẹ́ta yóò máa jáde ní aago 4 títí di alẹ́ títí di ìrọ̀lẹ́ málẹ́ yóò sì máa wọlé padà obìnrin kì í wòran ẹ o ẹ̀yin obìnrin ẹ gbélé yín o ṣùgbọ́n ẹ̀yin ọkùnrin lè jáde wọ́n kéde ẹ̀ kódà wọ́n ní ìwọ tó bá wà ń bẹ̀ náà lọ́kùnrin má ya fọ́tò rẹ̀ má sì ya fídíò rẹ̀ ìdánù níṣèlú ìlú tí ò sófin ẹ̀ṣẹ̀ ò sí wọ́n ti kéde kódà wọ́n ní àwọn ẹ̀ṣọ́ aláàbò wọ́n wà ń bẹ̀ obìnrin yẹn ṣe àfojúdi ẹ sọ̀rọ̀ nípa àfojúdi yẹn ó ṣe àfojúdi ó gbé kámẹ́rà òun fídíò lẹ́yìn tí wọ́n ti kéde kí nǹkan yẹn tó bẹ̀rẹ̀ sí ní máa ṣẹlẹ̀ wọ́n ti kéde ta ló sọ fún yín pé àwọn ìjọba ò gbọ́ sí ta ló sọ fún yín bẹ́ẹ̀ wọ́n ti kéde wọ́n wá sọ wípé wọ́n fi fídíò yẹn kò kámẹ́rà àwọn ẹlẹ́ṣọ̀ àmọ̀tẹ́kùn àbáwọn ọkọ̀ kámẹ́rà ìwò olóòlù ìrọ̀lù pa gbogbo ẹnikẹ́ni tó bá ti gbéra ẹ̀ sí kó táyé fi máa fura sí gbogbo ohun táyé bá sọ nípa rẹ̀ kó má fi bínú o so arábìnrin yìí àwọn eléégún wọ́n mú gẹ́gẹ́ bí ohun tá a gbọ́ lórí Facebook ní òun so wọ́n lọ tì í mọ́lé lọ́dọ̀ àwọn ọlọ́pàá obìnrin yìí wọ́n ní ó ké gbàjarè wípé àsìkò nǹkan ṣe ohun títò òun ti ń rẹ́jẹ̀ ẹ̀jẹ̀ tí ń dà lára òun wọ́n ní eégún yẹn sọ pé kó lọ ṣe nǹkan báyìí kó lọ ṣe nǹkan báyìí kó lọ ṣe nǹkan báyìí gẹ́gẹ́ bí ìtanràn nínú Islam àwọn náà ní tanràn nínú Islam ọlọ́dún àgbáyé Ramadan ẹni tí ààrẹ ó ṣe tí ó lè ṣe ìrìn àjò tó yẹ pé rẹ̀ ní mùsùlùmí tó bá ṣe orúkọ tó bá ní òun nígbàwé Ramadan nìyẹn wọ́n ní yóò san kàfàrà yóò ṣe kàfàrà kí ni ìtumọ̀ kàfàrà ìtumọ̀ kàfàrà òun ni wípé yóò san ìtàn ó lè fi àwẹ̀ 60 days kó fi san ẹ gbọ́ mi àti àwọn nǹkan míì kódà ó lè fi ẹran ó lè fi san ó sì lè fi nítúni ó lè fi ìbọ́kùn kúrò lọ́rùn ẹrú ó lè fi san ìtànà nìyẹn so ìtànà tárábìnrin yẹn náà tọmọ yẹn ni wọ́n ṣe fún yẹn èèyàn kì í fojú di ohun tí ó jẹ́ kí èèyàn fojú di èèyàn kì í fojú di ohun tí ó jẹ́ kí èèyàn fojú di so ó wá ṣàfojú di nìyẹn ó ṣàfojú di ó wá fún ní second chance gbòkè nǹkan bá lè ṣẹlẹ̀ sí ẹ o ṣùgbọ́n àfẹ́ káburú ṣe ẹ́ ò gbọ́dọ̀ kú ó wá ṣe orò nǹkan tó yẹ kó ṣe fún gẹ́gẹ́ bíi pé táwọn onígbàgbọ́ yìí pé nǹkan tó wọn máa ṣe fún táburú fi ní ṣe arábìnrin náà gbogbo wọn pariwo mo gba 400,000 lọ́wọ́ rẹ o wọ́n ṣe kinní kan fún o justice for kinní kan justice for kinní kan àṣírí olóòrù ti tú o àṣírí kinní kan ti tú o nílẹ̀ àkàyè ni. awárí obìnrin tí gbogbo ẹ̀yin ọmọ ìyá mi ní ẹ̀sìn Islam tẹ́ ń pariwo pé justice fún kinní kan justice fún kinní kan tẹ́ ń gbé fọ́tò ẹ̀ kiri ẹni wọ́n gba owó lọ́wọ́ rẹ̀ 400,000 naira 400,000 ló gbà lọ́wọ́ rẹ̀ gbogbo ohun tó bá ti pè léèwọ̀ èèwọ̀ ni gbogbo ohun tó bá ti pè ní èèwọ̀ èèwọ̀ ni yóò máa jẹ́ wọ́n kìlọ̀ fún àyanjú náà ló ṣe ó kọjá yìí ni ó kọjá àlà ni wọ́n kì í ṣe bẹ́ẹ̀ wọ́n kì í ṣe bẹ́ẹ̀ gbogbo ohun tó bá ti pè ní èèwọ̀ ni èèwọ̀ ni yóò máa jẹ́ àwa náà ní èèwọ̀ nínú Ìsìlámù wa lára àwọn tóbìnrin ò lè ṣe obìnrin kò lè lédìí kírun nínú ẹ̀sìn wa kó wá náà fẹ́ kírun fọkùnrin àtòbìnrin papọ̀ lára o obìnrin ò lè ṣe kútúbà ńjọ́ Jímọ̀ obìnrin ò lè jáde ní ààyè tí ó yá sí wípé àtọkùnrin àtòbìnrin tí wọ́n ti mix papọ̀ tó ti jókòó papọ̀ kó wá náà fi máa píríṣì bẹ́ẹ̀ àtàwọn nǹkan mi bẹ́ẹ̀ tó yẹ kó obìnrin ò lè ṣe nínú ẹ̀sìn Islam àwọn àyíkọ́ máa jẹ́ pé nínú Islam obìnrin náà wọn ò lè dé bẹ́ẹ̀ ṣùgbọ́n àkíní ti wá rò láwa mùsùlùmí táwọn ní ẹlẹ́ni la máa ń tojú bò kiri ó yẹ ká dúpẹ́ lọ́wọ́ àwọn tó jẹ́ àwọn eléégún yẹn àwọn olóòlù tó gbé jáde yẹ ká dúpẹ́ lọ́wọ́ wọn ni torí pé wọ́n fárábìnrin yẹn ní second chance wọn ò fúnra wọn lù ú wọn ò fọ́gi mọ́ lórí wọn ò ṣe nǹkan fún Deborah kárí pé àwọn ọmọ ìyá wa nú ẹ̀sìn wọ́n fún Deborah ní second chance ó ṣe é ṣe kọ́mọ yẹn ṣíwà lórí ilẹ̀ lẹ́ni kí ló ní kó ṣe wọ́n ní Deborah ó pass exam ní school ní on the 12th of May wọ́n ní ó pass exam ní school ó wá dúpẹ́ lọ́wọ́ Jésù ní WhatsApp group wọ́n ní ó sì fẹ́ nu àbùkù kan ànábì tán wọ́n ní ó fẹ́ nu àbùkù kan ànábì wọn ò tiẹ̀ rúpẹ́ méjì tòkúta tí igi ni wọ́n fi pa wọ́n jù ní oko wọ́n fọ́ igi tẹ́mi fi bọ́ lára ọmọbìnrin náà ni ọmọ táwọn òbí rán lọ lé kólọ sóríire wa wọ́n dáhùn bí yẹn lágara ọmọ Deborah yẹn Christian ni àgbọn kọkàn gbogbo yín nígbà náà lẹ ń kó fásitì jáde lẹ ń parí lẹni ẹ lọ́ọ́ di bá nàbí kọ́pá ní pípa ní àìmọye fídíò sí ló wà nílẹ̀ ìbá ṣe pé irú second chance tí àwọn eléégún fún arábìnrin yìí tọ́ ní kọ́ fá orí ẹ̀ kéde ilé fún ma wò padà
tọ́ni kan fá orí ẹ̀ tọ́ni wọ́n pa ẹ̀jẹ̀ ẹran sí lórí ìbá àṣẹ pé àwa náà ní ohun tí wá sí wípé láwọn ọmọ ìyàwó mẹ́sìn gbà yẹn nílẹ̀ Haúsá táwọn náà sọ fún ọmọbìnrin ìdìbò dáyé kó bá ànábì ohun tó fi san ìtàn rẹ̀ rèé kódà kọ́ pé ní 1 million fún àwọn òbí ò wà ẹ̀ wá sọ̀rọ̀ 400k bí wà lè wá sọ̀rọ̀ 400 billion 400 million kí ni 400,000 níbi nǹkan ẹ̀mí ọmọ ọlọ́mọ ẹ̀ fi ṣe pé ìwádìí kò lè kọ́ kò lè kú máa tán ra ẹ̀ àwọn ọkùnrin tó yí pé máa lọ ṣe ọlọ́run ò ní dá sí ọlọ́run máa gbé ẹ̀ràn ni torí o ti lóko kún lẹ̀kùn tó gbé pàṣẹ ẹ máa tán ra yín ẹ lójú kò jẹ ẹ ń bá Islam lójú jẹ ẹ tú Islam ṣe ẹ ń bá Islam lójú jẹ ni ọlọ́run ọ̀rọ̀ ní gbogbo tẹ̀ ń ṣe yẹn ẹ fi àwọn ẹlẹ́bọ̀ lẹ́kọ̀ọ́ ṣe tiwọn ẹ fi àwọn kìrìsìtẹ́nì lẹ́kọ̀ọ́ ṣe tiwọn ẹ̀yin ẹ̀kọ́ jùmọ̀ ní ti ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlẹ́bọ̀ tẹ̀ ń búlẹ̀ tẹ̀ ń ṣe gbogbo ẹ̀ fún tẹ̀ ń búlẹ̀ tẹ̀ ń ṣe gbogbo ẹ̀ fún wọn yẹn ọ̀pọ̀lọpọ̀ wọn ṣì padà bá kírun ọ̀pọ̀lọpọ̀ orúkọ mùsùlùmí ni wọ́n ń jẹ́ mélòó àwọn ọmọ tó wà lé kí wọ́n kéwú lọ́wọ́ ṣùgbọ́n ìwà burúkú ọwọ́ yìí ìwà òfò tó wà lọ́wọ́ yìí lẹ́sọ̀ wọn dẹ láàrin fún sanabi wa Muhammad lẹ́sọ̀ wọn dẹ láàrin fún sọlọ́wọ́ bá Allah ló fi di pé wọ́n jó Al-Qur'an nìyẹn kí pírọ́blẹ́mù yín ẹ̀ tún Islam ṣe ẹ̀ ń bá Islam dúró jẹ ni ẹ̀ ń bá Islam lórúkọ jẹ ni wọ́n fún alábìnrin ilé wọn fún ní second chance pé lọ́sẹ̀ kọ́bá ti gba abúlé nìkan ìkùnrin kọ́kùnrin ṣiyẹ́ nǹkan tó sọ fún nìyẹn ó sì lọ ṣe pẹ̀lú just 400k káyọ̀dé bọ́lá wọn fún òun náà níbi 1 million naira ló ṣe kó sanwó yẹn ṣùgbọ́n òun dàdé ni owó dà kò sí lórí ilẹ̀ mọ́nà gbé wa bọ́ sórí Facebook ẹ̀ ṣorí burúkú ẹ̀ ṣó ṣì yẹra ṣẹ́ òun gbé bí ajá. pé ìṣẹ̀ṣe wípé ẹ̀sìn apààyàn ni ǹjẹ́ ó yẹ kó save life ẹ bọ̀bọ̀ tó lọ sídìí Agẹmọ wọ́n try láti rescue ẹ̀ náà wọ́n try láti ṣe kíni láti rescue ẹ̀ ìwọ wá jáde you are an ungrateful element ni ẹ you are an ungrateful element nǹkan tó dẹ̀ ṣe tó lọ post orí TikTok ó fẹ́ mọ̀ kìṣẹ̀ṣe ni náà ó wá ń parọ́ pé Àmọ̀tẹ́kùn lo fídíò tó bá jẹ́ pé Àmọ̀tẹ́kùn lo fídíò tó pé nínú interview yẹn gan tó ń gbà tó pé rìkọ́dù olóòlù àwọn bàbá yẹn gan tún sọ fún ẹ pé o ò rí olóòlù bọ̀ fìrífìrí ẹ̀ tó rí òun náà torí rescue ẹ àbọ̀rọ̀ àbọ̀yè ìyá mi. yes oníkótókòtó ọmọ ni ẹ ọ̀tọ̀ ní nǹkan tó sọ ọ̀tọ̀ ní nǹkan tó tún padà ń sọ oníkótókòtó ìwọ ló ń sọ̀rọ̀ bíbá I want to play that video oníkótókòtó first class ni ẹ wá Wasilat bí o. ṣebí nǹkan tó go through òun ni wọ́n torí lọ dá ifá pé nǹkan tó ń ṣẹlẹ̀ sí ẹ yẹn kó má bàa gba ẹ̀mí ẹ o tún wá ń parọ́ pé ọ̀nà ṣọ́ọ̀bù ẹ ló ti yá the same ìwọ yìí ló sọ pé òkè ló wà so everybody ti mọ̀ pé àwọn nǹkan tó ń ṣe fún ìyá Ọlọ́ṣun ní Ìlọrin òun náà lọ stage Ìbàdàn nǹkan tó ń ṣe fún ìyá Ọlọ́ṣun ni wọ́n stage Ìbàdàn ìyá ẹ̀ dẹ̀ ló fa irun orí ẹ̀ wọ́n dẹ̀ sọ pé kí ìyá ẹ̀ máa kó irun orí yẹn lọlé ẹran tí wọ́n pa wọ́n sọ wípé ìwọ àti ìyá ẹ̀ nìkan ló lè jẹ́ kì í ṣe fáwọn olóòlù jẹ́ they only save your life but you are such an ingrate fìrífìrí ẹ̀ òun lórí fìrífìrí lórí ìwọ nígbà tó save ẹ tán àwọn kan wá ń pè ẹ́ wọ́n wá ń stage wọ́n wá ń fún ẹ wọ́n wá ń stage ẹ and you come online láti máa sọ kọ́tọ̀kọ́tọ̀ ó wá ń sọ pé àwọn ìṣẹ̀ṣe máa ń ṣe testimony tó fi máa sọ pé ṣé ìṣẹ̀ṣe máa ń ṣe testimony ni ìṣẹ̀ṣe ò ṣe testimony náà tó yẹ pé ìṣẹ̀ṣe máa ń ṣe testimony sí ìṣẹ̀ṣe wá sọ pé bóyá wọ́n fẹ́ fi ẹ́ gba star àwọn oníṣẹ̀ṣe làwọn eléyìí àwọn Christian ló máa ń ṣe stage tó máa ní kéèyàn kan wọ́n lè ní kó pretend pé òun ti kú pé wọ́n jí dìde àwọn ló máa ń ṣe yẹn àwọn àfà àwọn ló máa ń ṣe stage ìgbà tó wọ́n yí pé ó ní àwọn àfà yẹn wọ́n lè gbà ẹ́ wọ́n lè ṣe kùrùsíyù fún ẹ kí ló dé tí ọkọ ẹ fi ṣe transfer wáyé tọkọ ẹ ṣe transfer owó tọkọ ẹ ṣe transfer ṣe wọ́n máa nídìí wọ́n lọ ní kán ra ẹran kan ṣe nǹkan bóyá ó ní àwọn ètùtù míì tó tún fẹ́ gbé fún ẹ tí wọ́n torí gba owó yẹn ṣèbọn ka ẹbọ fún yín ṣèbọn náà lọ síbi olóòlù ṣèbọn náà lọ dá ifá ṣèbọn ní nǹkan tí wọ́n ní nǹkan tí olóòlù ní kí wọ́n lò fún ẹ ṣèbọn òun náà lò fún ẹ so kí ló dé tó wá ṣe wá ń sọ kọ́tọ̀kọ́tọ̀ ṣèbí wọ́n save life ẹ ni ṣé àwọn tó dẹ̀ kọ́kọ́ gbé pé o kú àwọn muslim náà ni àwọn muslim ló kọ́kọ́ gbé wípé o ti kú o àwọn oníṣẹ̀ṣe ti lù ẹ́ pa àwọn mùsùlùmí ló kọ́kọ́ gbé information yẹn tí wọ́n spread ẹ̀ káàkiri wípé ṣé nǹkan tí wọ́n pè wá sí lélẹ́yìí wọ́n ti pa ọmọ ibìrin yẹn o ìwọ wá ya oníkótókòtó ọmọ you are an ingrate
ìjọ mi tẹ́lómi bá misbehave káwọn oníṣẹ́ ìṣẹ̀ṣẹ̀ láàánú that's why they try to rescue your life ó wá jáde ó wá ń sọ nígbà tí àwọn muslim tí wọ́n sọ pé o ti kú ẹni tó jẹ́ olórí olóòlù wọ́n jáde wọ́n sọ pé o ti kú interview pé o ti kú àwọn muslim ló bẹ̀rẹ̀ ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ń pòsẹ̀ káàkiri ṣé nǹkan tẹ́ ń pè wá sí lélẹ́yìn olóòlù ti pa ọmọ yín olóòlù ti pa o olóòlù ti pa o olóòlù ti pa o they are the one àwọn náà ló tún wá padà ń ṣe interview fún ẹ bẹ́ẹ̀ ni pé kínní nígbà tí wọ́n sọ pé o kú táwọn olóòlù wá sọ pé àwọn ò kú ṣèbí tó bá sọ wọ́n sọ pé gbogbo cleansing tó ń ṣe fún ẹ wọ́n ní irọ́ lásán ni wọ́n ní irọ́ lásán Yorùbá level ni pé wọ́n ti pa ẹ́ but the cleansing they did for you actually help you nǹkan tó ń ṣe ẹ́ ó kúrò lára ẹ so now ìwọ wá jáde o wá ń ṣe chic blackmail wọ́n wá náà máa gbá àwọn olóòlù lọ sí kínní ní ilẹ̀ Nàìjíríà ìlà wà Nàìjíríà yìí ìlú wa yìí country wa yìí àwàláyé Deborah kò sọ pé òun dúpẹ́ lọ́wọ́ Jésù 22nd of May 2022 bó jẹ́ kóun pass wọ́n dẹ̀ sọ wọ́n dáná sun Deborah fídíò bọ́n ṣe dáná sun Deborah màá wá jáde ńsìn wọ́n dáná sun Deborah wọ́n dẹ̀ pa ìwọ tẹ òfin ìlú mọ́lẹ̀ òfin ìṣẹ̀ǹbáyé kì í ṣe òfin àtọ̀húnrìnwá ni sàríà nílẹ̀ Haúsá o òfin àtọ̀húnrìnwá ni o òwò wá tẹ òfin ìṣẹ̀ǹbáyé mọ́lẹ̀ wọ́n wá sèvù ẹ nígbà táwa kéré orò tó máa ń gbé kàrẹ́ gúdúgbẹ̀ ni wọ́n máa ń pè é tí àwọn kàrẹ́ bá fẹ́ ṣèpè fún ẹ á ní gúdúgbẹ̀ kàrẹ́ pọnmi kúnnù rẹ gúdúgbẹ̀ kàrẹ́ tó ló máa ń pọnmi sínú èèyàn ni tó bá jẹ́ ayé social media yìí wọ́n máa rìkọ́dù ẹ̀ torí gúdúgbẹ̀ bá fẹ́ jáde wọ́n máa ti sọ fún gbogbo wọ́n máa ti announce gúdúgbẹ̀ fẹ́ jáde o tí kódà àwọn mùsùlùmí ń gbà yẹn everybody máa respect law wọ́n máa cancel ìṣọ́ òru obìnrin yìí bí wọ́n ló ṣe ń yọjú lójú window yìí ni o obìnrin yìí ó ṣẹ̀ṣẹ̀ dé sí kàrẹ́ ni ó dẹ̀ mú gbàgbọ́ wá born again I'm covered by the blood of Jesus the blood of Jesus I plead the blood ó wá sọ pé àwọn tó dé sọ́dọ̀ wọn yẹn ó ní orí wọn ò pé wípé òun ẹ̀jẹ̀ Jésù cover òun ìgbà tí gúdúgbẹ̀ ń lọ ó wá yọjú wo gúdúgbẹ̀ bóun ti rí gúdúgbẹ̀ bó kàn yọjú wo gúdúgbẹ̀ obìnrin yìí gúdúgbẹ̀ padà pọnmi kúnú ẹ̀wọ̀n ọ̀dẹ̀ rí save because wọ́n ní ká ló tètè sọ ìgbà tó bẹ̀rẹ̀ sí ní wú ló ẹ̀ṣẹ̀ jẹ́wọ́ pé òun yọjú wo gúdúgbẹ̀ ni but it was too late for her they could not wọ́n lè rescue ẹ̀ mọ́ ó dẹ̀ kú torí pé ó ti late láti lè rescue ẹ̀ ìgbà tí mo kéré ìtàn tí mo fẹ́ sọ yìí béèrè tó bá mọ ọmọ Ìkàrẹ́ béèrè pé agbó ìlẹ̀pa ọ̀pẹ kan wà ní ìbèrè agbó yẹn bàtà kéré tá a bá lọ sí odò wọ́n máa ń sọ fún wa pé a gbọ́dọ̀ jẹ ẹ̀yìn ọ̀pẹ yẹn wọ́n máa ní a gbọ́dọ̀ jẹ kí ni torí pé ní kí ni àrẹ̀mọ ni agbó láyé àtijọ́ àrẹ̀mọ dẹ̀ sí ni bí agbó yẹn ṣe wà bí gbogbo ayé ìkan agbó ò kí ń gbẹ even nígbà ọ̀gbẹlẹ̀ ó sì máa sun ni kò kí ń gbẹ wọ́n ní nígbà yẹn gbogbo èèyàn àwọn ìyá wa tó bá ti lọ sóko gbogbo wọn máa kó ọmọ wọn sí etí odò yẹn olú omi yẹn òun ló máa ń tọ́jú gbogbo àwọn ọmọ nígbà náà obìnrin kan wọ́n wá sọ fún pé agbó ló máa ń tọ́jú àwọn ọmọ o orí nǹkan tí wọ́n ṣe náà ni o òun wá gbé ọmọ ẹ̀ sí etí agbó ibi tí agbó ti rúbò ló di ọ̀pẹ sí so wọ́n máa ń fún gbogbo wa ní instruction pé a gbọ́dọ̀ jẹ ìyẹn o yẹn nítorí pé èèyàn ní igi yẹn kẹ̀rẹ́ tí wọ́n bá ṣá igi yẹn ẹ̀jẹ̀ ló máa ń jáde lára ẹ̀ so kò sẹ́ni tó máa ń jẹ ọ̀pẹ yẹn ọ̀pẹ ìbèrè agbó yẹn èèyàn ló dá because àwọn bàbá yín wọ́n translate ẹ̀sìn yẹn sí èdè wa láti dọ̀tí ìṣẹ̀ṣe to enslave us mentally to deceive us and you are now using a fake narration to mislead the indigenous people ẹ̀ ń ṣe lo syncretism plagiarism personification àwọn nǹkan mẹ́ta tí religion yín ṣe nìyẹn ẹ personify Olódùmarè as Allah ẹ wá ń syncretize Islam into our tradition because ẹ bá ti ń parọ́ pé Ọlọ́run bá Muhammad sọ̀rọ̀ you guys are lying kò síbi tọ́lọ́run àti Muhammad ti jọ sọ̀rọ̀ Muhammad ò dárúkọ Ọlọ́run rí láyé ẹ̀ tẹ́ ẹ bá sọ pé Ọlọ́run nílẹ̀ Arab ọmọ ẹni tó ń jẹ́ bẹ́ẹ̀ and when you meet an Arab man because kí Islam tó dé ìtàn ti wà lórí Ifá pé Ọ̀rúnmìlà láti ọ̀run rọ̀ wá sí òde ayé Olódùmarè pò kí Ifá fún so now kó lọ fi túnlé ayé ṣe ṣé di sẹ́mu Olódùmarè tó kó iki mẹ́rìndínlógún fún Ọ̀rúnmìlà kó lọ túnlé ayé ṣe ṣé òun ló ṣẹ̀ṣẹ̀ máa wá sọ pé kí Muhammadu kó wá pa nǹkan tí Olódùmarè fún ara ẹ̀ tó dárẹ́ Ifá ní ìṣẹ̀ṣe ni olórí orò láyé ìṣẹ̀ṣe ni olórí orò ní ìwà ọ̀run Olódùmarè ní ìṣẹ̀ṣe
ẹ dẹ̀ wá sọ pé Olódùmarè yìí náà òun ni Allah, so the same Olódùmarè wà confused, so Olódùmarè ò confused bí Allah yìí náà. Bàbá yẹn sọ pé tó bá yẹ pé o lo ọjọ́ méje ọ̀tọ̀ ni nǹkan tí ìbá ṣẹlẹ̀ sí ẹ. So àwọn oníṣẹ̀ṣe tí wọ́n wá save life ẹ, tí wọ́n rescue ẹ, tí wọ́n fẹ́ kó pẹ́ láyé, ṣé wọ́n wá jẹ̀bi ni? Ṣé wọ́n wá jẹ̀bi ni? Lórí pé Deborah kan yájú sí Allah, wọ́n pa Deborah. A rí oríṣiríṣi fídíò online bí àwọn Muslim bí wọ́n ṣe ń pa àwọn èèyàn lórí pé wọ́n yájú sí Allah. The same àwọn tó ń pààyàn kiri yìí ni wọ́n wá lọ lẹ̀ dímọ́. Mo sì ẹ̀ wo àfáà òṣì tó interview ẹ, ó ń sọ pé àwọn ọ̀tá Ọlọ́run. Mo kàn wò ó pé ẹ̀yin Muslim ẹ gọ̀, Ọlọ́run ọba gbọ́, ẹ má bínú ẹ̀yin tẹ́ bá jẹ́ family tẹ́ jẹ́ Muslim. Ẹ gọ̀gán torí ẹ̀ lọ́pọlọ, tẹ́ bá lọ́pọlọ ẹ mọ̀ pé that name Ọlọ́run come from Ifá. It doesn't come from your religion. Tẹ́ bá lọ́ọ̀tá Allah ni wá, we don't care. Tẹ́ bá support Allah ni wá, we won't care. But you cannot be using the name that exists with the tradition to now reduce the tradition to nothing. Because the people that are called Ọlọ́run, they are the oníṣẹ̀ṣe. And ìṣẹ̀ṣe as you cannot separate ìṣẹ̀ṣe from Ọlọ́run, because even when you want to call the irúnmọlẹ̀, wọ́n á ní àwọn irinwó ọ̀run tó mọlẹ̀. The irúnmọlẹ̀ claim that ọ̀run nílé àwọn. Ẹ̀yin lẹ́dẹ́ tẹ wá ń claim ìwà ọ̀run fún àlùjọ́nà fún Allah. Tẹ́ bá mo ti sọ fún yín, ẹ máa sọ pé Allah alálùjọ́nà, nobody will argue with you. Alálùjọ́nà ni Allah, ilé Allah nìyẹn, àlùjọ́nà ni àwọn ẹrú ló ń lọ síbẹ̀. Muhammed ló máa lead wọn, ẹrú ló ń lọ sí àlùjọ́nà. Àwọn ẹrú ló ń lọ sí àlùjọ́nà 70 virgin, ṣùgbọ́n ní ìwà ọ̀run Olódùmarè kò sí ẹrú ń bẹ̀. Muhammadu ló máa lead lálùjọ́nà, kò sí yẹn ní kíní nílé Olódùmarè. Ọ̀rúnmìlà láṣáájú, òrìṣà ńlá ni bàbá gbogbo wọn. So it is so different ní ọ̀run. So kí lantá láti sọ ni pé look for another name for your God and your religion. Allah yìí ni orí ẹ̀ ò pé náà. Allah yìí ló ń mu igbó, ìgbà tí Allah wà láyé ó ń mu gbó. Igbó àwọn bàbá wa kì í mu gbó tẹ́lẹ̀. Ọ̀dọ̀ mi náà ti kó gbó wá, because tẹ́ bá wo ìwà tí Allah ń hu, tẹ́ bá wo ọ̀rọ̀ tí Allah gan sọ nínú Quran, ẹ wò pé ẹni yìí ó ní psychopath ni. So that's why tó fi jẹ́ pé lẹ́yìn ẹ change direction, you keep lying. A ti ń sọ fún yín for long pé ẹ má pe Allah lọ́lọ́run mọ́. Ọlọ́run wa kì í ṣe Allah, but you keep still deceiving people wípé Allah yìí kò lórogún kò lọ́ba kan. Olódùmarè títí àwa Ọlọ́run títí wa kò kì í ṣe ẹni tó rí ẹ̀ ò pé, because sí orí Allah bá pé, tí ẹni tó dá ayé àtọ̀run tó dẹ̀ jẹ́ pé òun nìkan oṣù ló ń pàṣẹ, kò ní cabinet. Ṣé Allah yẹn sórí Allah yẹn pé? Ṣé orí ẹ pé kéèyàn dá iléeṣẹ́ ńlẹ̀ ń sìn, kéèyàn dá iléeṣẹ́ ńlẹ̀ kó dẹ̀ jẹ́ pé òun náà ni manager, òun l'accountant, òun ló dá company lẹ̀ o, òun l'accountant, òun ni cleaner, òun ni everything. Ẹ jọ ṣẹ́ nìyẹn normal. Ó ní mental problem. Allah ó ní àrùn ọpọlọ tó pọ̀, kò dẹ̀ dájọ́ tó fi jẹ́ pé ẹni tó bá ti gba ẹ̀sìn yẹn gan, àwọn ṣe mọ̀ pé wọn ò regard àwọn yan wa, wọn ò regard àwọn ọmọ káàrọ̀ àjíire gẹ́gẹ́ bí Muslim, but àwọn tó bá gba ẹ̀sìn yẹn wọ́n máa ń ṣe bí ẹni tí àrùn ọpọlọ ń jọ lẹ́nu, torí pé God tẹ́ ń sìn ó ní àrùn ọpọlọ oríṣiríṣi diagnosis ló wà pẹ̀lú Allah, orí Allah ò pé. So tẹ́ bá wá ń fi Allah kẹ́ máa fi wé Olódùmarè, ẹ mọ̀ pé ẹ really bring the tradition wa down to that level. Nígbà tí àwa ọmọ wa ń jí, àwa ti mọ̀ pé ìyàtọ̀ wà, wípé deception nítorí tẹ̀kí àwa nínú Islam pé ẹ gbọ́dọ̀ pa irọ́ fún àwọn èèyàn to make sure you enslave them. Gbogbo nǹkan tẹ́ bá lè lò láti win àwọn èèyàn ni ó wà ní Islam pé kẹtẹ bá jà wọn lógun tó tẹ́ bá rí wọn win, ẹ bẹ̀rẹ̀ sí ń pa irọ́ fún wọn, so kẹ́ lè mú wọn wọlé. Gbogbo wọn tí wọ́n ń ṣe interview fún ẹ kò sẹ́ni tó láyà láti títí kọ orúkọ ọmọ lásán tó wà níwò, ọmọ lásán tó wà ń wọ ẹnu ló ní bí àkàrà, òun àti ẹ̀gbọ́n ẹ̀ Igbó ìkọ̀kọ̀ náà ẹnu ni wọ́n ní, wọn ò ní àyà ẹ̀, wọn ò láyà akẹ́bọ̀jẹ́, wọ́n mọ kọ́ṣọ́ irọ́ ni wọ́n pa, but torí nǹkan tó fẹ́ jẹ they keep misleading the youth. So interview tó ṣe ń sìn ó sọ pé you did what you did deliberately, and you are now you show sympathy. O show sympathy. They try to save you. Wọ́n ṣe gbogbo ẹ̀fọ́ ẹ̀tọ́, ẹnu ẹ̀ wá ń jó belebele, o wá ń sọ nonsense. Ẹ̀yin kan wá ń sọ fún wa pé àṣà wa wà barbaric. Ṣebí nǹkan tẹ́ ṣe fún Deborah, ṣebí òun lè fẹ́ implement lọ́dọ̀ wa. God tó máa ní pé kán lọ dáná sun èèyàn tó bá sọ̀rọ̀ sí Muhammadu. Tó máa ní kán lọ dáná sun èèyàn tó bá sọ̀rọ̀ sí Muhammadu. Wípé kán mú kán dáná sun, kán sọ lóko pa. Ibi tí Allah tó rí dínkù ara ẹ̀ dé, Allah tún gbé Muhammadu gan gajú rẹ̀ lọ. Ìgbà tẹ́ bá bú Allah gan kò sí nínú Quran pé tẹ́ bá bú Allah ń sìn pé kán Allah gan tún sọ pé òun lọ́ta. Ó wà nínú Quran o, mi ò kọ̀ ráyè ká fún yín sí mo ní Quran pé mi mo ní Quran yìí. This Quran belongs to me. Mi ò jó. This baby mo ní glorious Quran. Èmi mo ní Quran yìí. Èmi mo ní. Orúkọ mi ló wà ńbẹ̀, èmi mo ní. It belongs to me. Èmi mo ní. Gbogbo yín pátá ẹ̀ bá ti lọ pàdé ẹ̀dùkú ọmọ àlè níyín. Ẹ kó àwọn ẹlẹ́yà yín kẹ́dẹ̀ ṣe live video ní kí ẹ pẹ́ ká máa parọ́ fún wa o. Ẹ kó àwọn ṣe live video. Wọ́n ní ẹ̀dùkú máa jáde 27th of August lẹ́dùkú máa jáde. Gbogbo ẹ̀yin ọmọ àlè yẹn, gbogbo ẹ̀yin àfáà yẹn, mo challenge yín. Ẹ lọ kó ìyàwó yín dání,
kẹ́ ẹ ṣe live video kẹ́ ẹ lọ rí ẹ̀lúkú kí gbogbo yín ṣe live video so tẹ́ bá ti wá lọ ṣe live video tẹ́ lọ rí ẹ̀lúkú then ká wá wo nǹkan tó máa padà ṣẹlẹ̀ ibi tí orí Allah ò pé dé ó ní òun ní ọ̀tá Olódùmarè ò ní ọ̀tá Olódùmarè does not have enemy àwọn ọ̀tá Allah ẹ máa sọ pé àwọn kan ọ̀tá Ọlọ́run tẹ́ bá ní ọ̀tá Allah ni wá a ò jí sòro ọ̀tá Allah ni wá torí Allah orogún àwọn baba ńlá wa ni kò dẹ̀ lè fẹ́ràn wa Olóhun bá wọn tí orí Allah bá pé tó bá jẹ́ pé Allah yìí ló dá gbogbo ayé lóòótọ́ Buddha Allah ń bá ṣorogún ó ń bá Krishna ṣorogún gbogbo òrìṣà tó wà láyé ni ọ̀tá Allah ibi tí orí ẹ̀yin Muslim ilẹ̀ Yorùbá yóò wá pé sílẹ̀ nìyẹn kì í ṣe àwọn ọmọ aládé orí wọn pé o torí gbogbo wọn jí ẹ̀yin tẹ́ wá láti Mali tó pọlọ yóò pé ibi tí orí ẹ̀yin Muslim torí yóò pé sí ni pé fóònù yìí àwọn ẹlẹ́bọ ló ṣe òun lẹ fi ń polongo Allah àwọn tó ṣe fóònù yìí báyìí wọn ò lè wọ àlùjọ́nà o wọn ò lè wọ àlùjọ́nà o torí wọn ò gbàgbọ́ nínú Allah àwọn tó ṣe fóònù yìí wọn ò lè wọ àlùjọ́nà because wọn ò gbàgbọ́ nínú Allah wọn ò gbàgbọ́ nínú Allah so kò sí àlùjọ́nà fún wọn ṣùgbọ́n nǹkan tí Allah ò fẹ́ òun náà lẹ fi ń polówó Allah ṣe ti rí bẹ́ẹ̀ yẹn pé orí gbogbo yín ò pé pọ̀ bẹ́ẹ̀ ni gbogbo yín ẹ̀yin lẹ́ ń bá ṣìgìdì gbogbo yín lẹ́ ń bèrè question lọ́wọ́ ṣìgìdì lórí íńtánẹ́ẹ̀tì fóònù kìíní tá à ń lò ìbáyìí robot ló ń translate ẹ̀ gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ kẹrẹ aráàmù ni kódà Mẹ́kà ní Kaaba AI òun ni wọ́n fi ń ṣọ́ AI artificial intelligence technology òun ni wọ́n fi ń ṣọ́ Kaaba Allah ò lè protect Kaaba bó ṣe wà ní Allah kò lè protect Kaaba kò lè protect ẹ̀ ṣùgbọ́n nínú ìwé Allah ń sán àrá ó rán òkúta ó rán èso ó rán gbogbo ẹ̀ ṣùgbọ́n lójú ayé Allah ò lè rán kankan Allah ò lè kò rán anything lójú ayé yìí ní ojú ayé Allah kò rán kankan ṣùgbọ́n nínú ẹ̀mí kò sí nǹkan tí Allah ò lè ṣe ṣe ẹ̀rẹ̀ rò pé irọ́ yìí máa tẹ̀lé irọ́ yẹn ti cast so tẹ́ bá ṣe reverse psychology àti ọmọ aláìmoore yìí tó ń ṣe interview tẹ́ bá lẹ́ń ṣe reverse psychology láti ìbàṣẹ̀ṣe jẹ́ ẹ̀lúkú ń bọ̀ gbogbo yẹn kó ìyàwó yín jáde kẹ́ lọ pàdé ẹ̀lúkú is that not what you guys want to implement ṣèbí wọ́n ti ní ṣe sharia panel lọ́yọ̀ọ́ nígbà yẹn kálàfin ọ̀wá ẹ̀dẹ́ tó dé tí gbogbo wa yarí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ sharia ní Ọ̀yọ́ ńbẹ̀ yẹn tó bá dẹ̀ ti bẹ̀rẹ̀ ibì kan lọ́nà Zamfara náà kọ́ lọ́ ti bẹ̀rẹ̀ kó tó gbogbo north so kí làǹdùn láti sọ ni pé kí gbogbo wa tó wá yarí gbà yẹn pé àdìgbà sharia ilẹ̀ káàrọ̀ ajire lélẹ̀ kò sí nǹkan tó jọ ṣakọ bó ló ti ń ṣabọ̀ bó ló ti ń ṣarí ta ni tí gbogbo wa fi yarí gbà yẹn wípé no say no to sharia say no to sharia say no to sharia say no to sharia èèyàn tó ṣẹ̀ sí sharia wọ́n pa ẹ́ jẹ́ ká tiẹ̀ show fídíò yẹn káwọn ọmọ àlè yìí internet does not forget tẹ́ bá ṣe narration internet does not forget date time internet does not forget ẹ jẹ́ kí n wá fídíò Deborah tí wọ́n mú tí wọ́n dáná sun tèfètèfè tí wọ́n mú dẹ̀ ọmọ yẹn wọ́n ṣe dáná sun ní tìjú ṣá ẹ̀yin jẹ́ pé gbogbo ẹ̀sìn yín wà lórí íńtánẹ́ẹ̀tì ẹ̀yin jẹ́ pé ẹ̀sìn yín wà yìí ó wà lórí íńtánẹ́ẹ̀tì jẹ́ kí n wá kí Deborah was born mo ti wo fídíò yẹn lẹ́kọ̀ọ́ sórí Facebook mo ti wò ó ni mò ń bọ̀ jẹ́ kí n wá ẹ̀yin jẹ́ pé orí yín àbúrò ẹ̀sìn yín ló wà lórí íńtánẹ́ẹ̀tì kò sẹ́yìn tí Deborah ṣẹ́jú yẹn lọ ẹ wo bọ́n ṣe sun Deborah rèé o ṣẹ́ ni wọ́n ṣe sun Deborah wọ́n sọ lóko pa wọ́n tún dáná wọ́n ṣe sun Deborah lélẹ́yìí ṣé ìyàtọ̀ sínú ẹni tí wọ́n sun àti ẹni tí wọ́n ṣe ìwẹ̀nùmọ́ fún ṣé ìyàtọ̀ sí bẹ́ẹ̀ ṣé ńgbà tí kankan ò ṣe ẹ̀yẹn nothing happen to you kí ni màmá ẹ̀ ń wẹ̀ ẹ́ fún kí ni àbí tí kankan ò ṣe ẹ́ kí ni màmá ẹ̀ ń wẹ̀ ẹ́ fún why do you go through that why do you allow yourself to go through the ritual for cleansing to save your life àwọn tó ń gbà tó dẹ̀ ń ṣe fún ẹ wọ́n live video wọ́n sọ pé àwọn try láti save life ẹni o wọ́n ní we are trying to save our life àfẹ́ kó kú wọn ò fẹ́ kó ṣẹ́kú wọ́n yá ẹ lọ́wọ́ wọ́n fẹ́ kí wọn náà gbélé ayé ṣe rere àwọn yẹn ló wá ń ṣe interview tó wá ń dọ̀tí òun ṣe interview òun kò lè dọ̀tí ìṣẹ̀ṣe òun la ṣe gbé Deborah síta pé èwo ló dáa jù nínú ẹjọ́ ẹ̀yin tẹ́ ń wò mí ẹ bá wa comment síbẹ̀ èwo ló dáa jù nínú ẹni àwọn tí èèyàn tó tẹ òfin ìlú mọ́lẹ̀ òfin alálẹ̀ tó tẹ̀ mọ́lẹ̀ tí wọn ò pa àti àwọn tó tẹ òfin ìlú mọ́lẹ̀ ìlú onílùú mọ́lẹ̀ tí wọ́n sọ̀kù pa ní ilẹ̀ àràbó tó bá tẹ òfin ìlú àràbó mọ́lẹ̀ wọn ò ní ṣe irú nǹkan tó ṣe fún ẹ yẹn tó bá tẹ òfin ìlú àràbó mọ́lẹ̀ wọ́n máa dídà wọn obìnrin nǹkan tó bá ń ṣe fóbìnrin ni pé wọ́n máa rí obìnrin yẹn mọ́lẹ̀ lóòyẹ̀ wọ́n wá sọ òkò pa ẹ́ títí o máa fi kú ọkùnrin náà máa ń bẹ́ orí ẹ̀ wọ́n á bẹ́ orí àwọn ọkùnrin straight ni ṣùgbọ́n obìnrin wọ́n yẹn àwọn àràbó tó wá lọ múra bíi tó wá ń Wasilat kíní kan rádaràda
wọ́n sun gúrúgúrú ṣùgbọ́n ìwọ wọ́n ṣe ìwẹ̀nùmọ́ fún ẹ èwo ló wá dáa jù nínú méjèèjì ẹ wá láwọn oníṣẹ̀ṣe scam wọ́n cast kí ni cast ń bẹ̀ oníṣẹ̀ṣe try láti save life ẹ pọ́mọ kékeré ni ẹ bóyá o mọ̀ọ́mọ̀ ṣe o bóyá o mọ̀ọ́mọ̀ ṣe o pé kẹ́mi ẹ̀ léegun kí wọn náà lè gbélé ayé ṣe nǹkan rí so nǹkan tó wá ṣe fún ẹ yẹn wọ́n jẹ̀bi ẹ àwọn tó wá jẹ́ pé àwọn ló máa ń dáná sun èèyàn tó bá jẹ́ pé ìwọ wá jẹ́ tó bá ní orí ẹ pé ǹjẹ́ ó yẹ kó tiẹ̀ padà lọ síbẹ̀ yẹn mọ́ ǹjẹ́ kò yẹ kó wá rí ìṣẹ̀ṣe bí nǹkan tó dáa wípé mo máa bírèkì òfin ìlú wọn ò máa pa mí ó ní May 1st 2022 aftermath Mobi and Bonny of Deborah earlier today òun lélẹ́yìí wọ́n mú Deborah wọ́n sọ lóko pa so the same people group of àwọn asọ̀yàn lóko pa yìí àwọn tó pààyàn yìí àwọn ló wá gbé ẹ mọ́ra tí wọ́n náà wá tó wá ń ṣe ó wá ń grant nonsensical interview ó rò pé o lè rí dínkù ìṣẹ̀ṣe níwọ̀ tó yẹ pé wọ́n try láti gbà ẹ́ lánìí tí àwọn muslim yẹn gan tí wọ́n wá jẹ́ pé wọn ò ya aláìmoore ṣé kò ń ṣe pé ó yẹ kó appreciate ìṣẹ̀ṣe ni pé oníṣẹ̀ṣe they have tried, they are in love, they rescue this lady, they don't want bad thing to happen to her. ó wá ń sọ pé wọ́n ní kọ́kọ́ ẹ̀ transfer owó so ìgbà tó rò pé kọ̀ọ̀kan ò ṣe é kí ló kọ́ ẹ̀ transfer owó fún wọ́n máa rí ẹ mọ́lẹ̀ lóye ni wọ́n á dẹ̀ sọ ẹ́ lóko pa ẹ jáwọ́ bóyá a lè rí fídíò yẹn lórí YouTube ìjọ tí àwọn onítíátà Yorùbá tí wọ́n ṣe fíìmù kan obìnrin kan tó lọ ṣàgbèrè tán wá ní ọba nìkan lọ rì mọ́lẹ̀ wọ́n sọ lóko pa mọ́ pé àwọn ilé ètùtù wọ́n ti adulterate tradition wa because tradition wa wọ́n ẹ̀ lè rí ibi kankan nù fátó ní kán rì yàn mọ́lẹ̀ wọ́n sọ lóko pa àwọn àràbó ló ń ṣe é wọ́n á rì ẹ́ mọ́lẹ̀ lóye eléyìí tí wọ́n fi fá orí ẹ̀ tán fi gbé ẹran tán fi pẹran tán fi restore ẹ̀yẹn àwọn àràbó máa ní kán rì ẹ́ mọ́lẹ̀ ní lóye wọ́n á dẹ̀ bẹ̀rẹ̀ sí sọ ẹ́ lóko pa wọ́n á sọ ẹ́ lóko pa títí wàá fi kú èwo ló wá dáa jù ẹ wá sọ pé à ń pè yín pé wọ́n pèyàn sí ìṣẹ̀ṣe ṣé eléyìí tí wọ́n ti ń pààyàn tán gbé wá láti ìlú nìyẹn tán máa fi reduce wa to nothing ṣé òun ní ká dẹ̀ continue láti máa ṣe tó jẹ́ pé ìgbà tí wọ́n gbé dé Afghanistan ṣé ó rí àwọn Afghanistan yìí ìgbà táwọn bàbá wọn kọ́kọ́ gbà ṣé Taliban wà ń bẹ̀ ìgbà táwọn Afghanistan kọ́kọ́ gbẹ̀sìn ìmọ̀lé ṣé wọ́n rí Taliban àṣírí Afghanistan ní 1970 tó ń ṣì wà pa lẹ́yìn ní báwo ni Afghanistan ṣe rí báwo ni Syria ṣe rí báwo ni Iraq ṣe rí táwa ni baba ńlá ta ni wọ́n tẹ̀lé ẹ̀bá tẹ̀lé Ifá tẹ́ ń kà yín àwọn wo ló wá kọ yín ṣé Ọ̀rúnmìlà ló wá láti ọ̀run tó wá kọ yín nífá ṣe báwọn ọmọ Ọ̀rúnmìlà tí wọ́n kó lẹ́rú wá sí ìlú yín ṣe báwọn ló kọ yín nífá ṣèbí nǹkan tó ń rán fún yín lẹ́ ń sọ ṣé Ọ̀rúnmìlà ló wá kọ yín nífá ni ṣé Muhammadu ló wá kọ yín ní òun ló wá kọ yín ní Quran ṣèbí lẹ́gẹ̀sì tí Muhammadu fi sílẹ̀ làwọn ọmọ ẹ̀ ń tẹ̀lé àbí kì í ṣòfin tí Muhammadu sọ ni wọ́n ń tẹ̀lé ni dọ́là bí ojú ṣe là tó yìí wọ́n lọ́mọ ìyá kan làwọn àti Júù àwọn Júù ẹni tó bá lọ tí Júù tẹ́wọ̀n bá lọ practice Judaism ní Mecca wọ́n máa pa ni tí ọmọ Júù ọmọ àràbó tó bá lóun ṣẹ̀sìn Júù lé ní pípa ni tó bá lóun ṣẹ̀sìn Kírísítẹ́nì pípa ni bọ́n ṣe láwọn gba ànábì Musa tó ìyẹn Jésù jẹ́ Yísá nípa àwọn gbà tó wọ́n bá rí Bíbélì lọ́wọ́ èèyàn ní Mecca wọ́n máa gé ọwọ́ yẹn ni òfin wọn ni wọ́n á mú ọwọ́ yẹn wọ́n á gé wọ́n bá rí Bíbélì ní ọwọ́ èèyàn ní Mecca gígé ni wọ́n gé ọwọ́ náà wọ́n làwọn gbà fún Yísá ẹ gbà fún Yísá ṣùgbọ́n àwọn ọmọlẹ́yìn Yísá ńkọ́ pípa ni àwọn ọmọlẹ́yìn Musa pípa ni torí àwọn ọmọlẹ́yìn Musa òun ni ẹlẹ́wọ̀n àwọn ànábì Musa òun ni àwọn Júù àwọn ló ń tẹ̀lé Tórà àwọn ló ń kiri kíní pípa ni. so àwọn yẹn lè wá sọ pé káwa máa gbèrú nígbà tójú ti là ṣe rí ìgbà tí wọ́n ń pa irọ́ yẹn fáwọn bàbá wa pé ẹ̀sìn àlàáfíà ẹ̀sìn kìíní kan ẹ̀sìn gbá kan irọ́ nísìnyí láti ẹ̀mọ́ àlàáfíà gan-an ṣèdè àràbó àlàáfíà ẹ lọ gẹ́gùn ẹ lọ ẹ bèrè pé what is peace in Arabic language salamu ni àlàáfíà òun ṣèdè Arab àlàáfíà èdè Áfíríkà ni àlàáfíà Haúsá bóyá ọ̀dọ̀ Haúsá láti kọ́ tó bá jẹ́ pé ọ̀dọ̀ Haúsá ni àwọn bàbá wa ti sọ pé àlàáfíà pé ìgbà tó Ọ̀rúnmìlà lọ sílẹ̀ Haúsá ó ní àlàáfíà Haúsá àti wa ọmọ ìyá kan ni wa because we are indigenous Africans indigenous ni wa we are indigenous so we didn't borrow that language from Arab borrow ẹ̀ látọ̀dọ̀ wọn bẹ́ẹ̀ bá ṣe dàgbà sí nínú ẹ̀sìn yẹn báyọ̀ yín ṣe máa wó túẹ́túẹ́ nìyẹn generation yín ẹ lè sọ pé ẹ̀ ní ṣe àwọn ọmọ yín ìran yín tó ń bọ̀ ńkọ́ so ẹ̀yin á wọjọ́ wájú kí ló ṣẹlẹ̀ ní South Sudan kí ló ṣẹlẹ̀ ńbẹ̀ everything is online tó bá yẹ pé bẹ́ẹ̀ ni ṣẹ̀ṣẹ̀ dọ̀tí tí ò dáa ǹjẹ́ àwọn òyìnbó máa gbà òyìnbó ń promote ẹ̀ náà the way tó òyìnbó ṣe promote ẹ̀ gan àwa tá a ní gan à promote ẹ̀ tó náà the way táwọn òyìnbó tí wọ́n ṣe gbà lẹ́ni tí wọ́n ṣe promote ẹ̀ ǹjẹ́ àwa tá a ní ǹjẹ́ à promote ẹ̀ tó yẹn so nǹkan tó ti lọ ní wọ́n ní gàrí olóyọ̀ àkọ́ni ní ṣùgà ń jẹ́ ó ti ládùn tẹ́lẹ̀ o
so kí la ń tẹ́ láti sọ ni pé ẹ̀yin tẹ́ olórí burúkú yín tẹ́ ń fẹnu bàṣẹ ṣe jẹ́ àṣírí yín ti tú ó ti cast a dẹ̀ ti mọ̀ pé Allah kò jámọ́ kankan. Oh, thank you team close, thank you. Wọ́n ní lóṣù tó kọjá wọ́n ìdáná sun obìnrin kan wọ́n jó wọ́n sọ ọ́ di eérú pátápátá ní ilẹ̀ Haúsá. So ẹ̀wà ìyẹn lè wá ní ká máa hẹ́ẹ̀lì nílẹ̀ wa ìyẹn lè wá ní ká máa hẹ́ẹ̀lì ká má tètè gba ara wa lọ́wọ́ kánsà kó tó pa wá kó tó kí ẹ̀sìn yẹn kó tó di kánsà sí wa lára. Ẹ̀sìn tó yẹ pé ibi tí ẹ̀sìn wọn tó rí wọn burú dé tí ogun bá ṣẹlẹ̀ ń sìn lárúbáwá ò ní fún wa ní asylum wọ́n máa kó bọ́ǹbù wá wá tó wá bẹ̀rẹ̀ sí blow ilẹ̀ wa wọ́n á blow ọ̀pọ̀lọpọ̀ ilé wọ́n á wá sọ ilẹ̀ wa dahoro wọ́n á sọ kí ni wọ́n á sọ dahoro. Ṣé ibo ni mo ti kà á àwọn Saudi Arabia fúnra wọn wọ́n lọ blow Iran. Ibi tí àwọn òpònú wọn tó bá máa sọ̀rọ̀ àwọn mìíràn ní Muhammadu làwọn tẹ̀lé Saudi ẹjọ́ ta ló kọ̀wé ẹ̀yin mọ̀ ìgbà tí Muhammadu wà láyé Muhammadu mọ̀wé kọ́ ni ṣé Muhammadu ti ẹ̀rí ìwé ṣé wọ́n ti ìwé ò jáde ní ayé Muhammadu ìwé báyìí 15th century ni wọ́n ṣẹ̀ṣẹ̀ invent ìwé 15th century ni ìwé dé Muhammadu dẹ̀ ti wọ́n bá 1000 years after tí Muhammadu ti lọ òun ni ìwé dé so which means pé Muhammadu gangan kọ́ ló kọ Quran anything nǹkan tó ń fẹ́ kàkà ló wà ń bẹ̀ so àwọn àràbó ló kọ́ and Quran tó ń sọ yìí is named after family Muhammadu Quraysh family ni Muhammadu ṣe wá òun náà ṣe ń pè ní Quran Quraysh ìran Muhammadu òun náà fi sọ Quran wọn láwọn ò tẹ̀lé àràbò Muhammadu làwọn ẹ̀dẹ̀ ń ka ìwé we just like now káwọn tó gbàṣẹ̀ ṣe wa kán ní àwọn ò tẹ̀lé ìran káàárọ̀ àjíire wọn ò tẹ̀lé ìran Yorùbá o pé ṣùgbọ́n àná Ọ̀rúnmìlà làwọn ń tẹ̀lé. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ láìkí ẹ̀ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ̀.